ṣé ẹ̀ ń gbọ́ mà ń kí wọn. Yorùbá ló làṣà àṣà Yorùbá wọn ní kò gbọdọ̀ parẹ́ láéláé. Ẹ mọ̀ wípé kánbó lójọba nínú mú ìkàmú ìjọba gbogbo àwọn èèrà. Ìníjọba nínú gbogbo ẹranko pátápátá. Yorùbá ló làṣà káwọṣọ káàdìrún káàmọ̀yán kí ká ní tẹríba. Àṣà Yorùbá sì ní oúnjẹ aládùn ká máa ṣèbí tí Yorùbá náà ń fa. Ẹ mọ̀ wípé orílì níjọba nípò nínú gbogbo ara ẹ̀yin èèyàn. Àṣà Yorùbá ló làṣà nínú Glo FM rí o. Látọkùn ètò yìí Bùkọ́lá Ayájídẹ́rù tèmi ni ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Bùkọ́lá Ayájídẹ́rù Olúyọ̀lé ọmọ àjòròsùn ọ̀rí Ìbàdàn ébà ní ìsọ̀rẹ́ àyìnìyàn ní lọ sógun ìjà gbòòrò ìjà gbogbo ẹ̀yìn Ìbàdàn. Ọ̀kàrẹ̀ láyé ọmọ àgbọ̀ sázámọ̀sá ọmọ àgbọ̀ yàyà mọ̀mọ̀yà òkè gúrútù igbó ṣàbàrí igbó sùúrù tí a ti kọmọ lógún. Ìwọ lọmọ òkè kan síbẹ̀ nípa ẹ̀kún òpópó lé. Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ òkè gbogbo ọ̀kẹ́ bẹ̀rẹ̀ ìjà. Àgbàlá bí kúnlẹ̀ jòkó bá bẹ́ẹ̀ lómi ìlú àgbàlá bí kúnlẹ̀ kìtọ̀ òkòkò ó sáré. Orí ìkúnlẹ̀ mú wa bàbá a máa rí nípa ọ̀rẹ́ ṣeun. Aya wa ní ikú bàbá mi kan aya wa ní aya wa lọ́tàn ìlú ayé gbàjú ọlọ́tàn ìjẹsà bẹ̀ ní ọmọ ilẹ̀ òbí tẹ́nigbọ́lá ọmọ agodo pro ní mo yẹ ọ̀lẹ̀lẹ̀ lóró ẹlẹ́fọ̀n. Òkè kèké àṣàṣọ lóde ìgbàjọ gọdọ̀ tẹ̀mí àṣàṣọ ìjẹsà. Èyí tẹ́ rí lọ́jà ni wà fún mi nílé. Ayájídẹ́rù lọ́tàn ayé gbàjú òun látọkùn ètò yẹn ní orí Glo FM ní gbogbo ọjọ́ Sunday láago 4 ìrọ̀lẹ́. Gbogbo yẹn dà gírígírí ẹ̀rọ tìkẹ́tìkẹ́ kẹ́ ẹ máa bọ̀ wá gbé tó tiwa ẹ wá nǹkan ìdílé ara kẹ́yà fìdílé nǹkan kẹ́ ẹ máa bọ̀ wá gbé tó tiwa. Abala mẹ́ta lè kọ́ àkọ́kọ́ orírun wa abala kan nìyẹn ẹ̀kejì abala mòye abala kan nìyẹn ẹ̀kẹta abala kíkanjú ẹ̀rí o. Bùkọ́lá Ayájídẹ́rù tèmi ni òǹgàgà látọkùn ètò yẹn ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹ yára fìdílé nǹkan. Yorùbá ló làṣà àṣà ní ti Yorùbá gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ní gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ wá pátápátá. Orí jẹ́ ká ṣòwò ká jèrè ká kéré ọjà dénú lé ẹni tán ṣáájú. Orí jẹ́ ká kéré délé o ìlà ìyá láwùrà bí Ọlọ́run ọba òní jẹ́ kẹ́kú máa lójú. Ikú òní pààyàn ìwé kẹ́kẹ́rẹ́ ọjà wá sínú ilé. Àṣà ní tiwa Yorùbá ló láṣà àṣà ní tiwa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ adẹ́dá olórí ayé Ọlọ́run tí kì í sùn kì í rẹ̀ ó níbẹ̀rẹ̀ ó láàrin ó ń lòpin Ọlọ́run tó ti mọ̀ lákọ́lá fúnra rẹ̀ tó dé orúkọ rẹ̀ náà lákòókò fi dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà lọ́sẹ̀ tó kọjá ó tún ti wá pa wá mọ́ o a tún ti dé bá a ṣe ń dé ohun bàbá wa Jóbíewé òun lè rọra gbọ́ wẹ́rẹ̀ òun lọ́sẹ̀ tó kọjá ni bàbá wa Jóbíewé nítò àwọn lẹ́bùn pàtàkì fún ètò Yorùbá ló làṣà wọ́n sì fi ẹ̀bùn wọn ránṣẹ́ mo nígbàgbọ́ pé gbogbo ọmọ Oòduà gbogbo olólùfẹ́ Yorùbá ló làṣà lẹ gbádùn ẹ̀bùn wọn tí wọ́n fi ránṣẹ́ sí wa kódà kò sójòrò ń bẹ̀ o wọ́n kì wá dáadáa dé ibi tá a ti wá gangan bàbá wa Alhaji Sulaimon Amori ní Báláṣẹ Adẹ́dá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀gbọ́n mi dáadáa bàbá ọkọ ẹni bàbá ẹni ni wọ́n Ọ̀túnba Ajítẹ̀rù MC lọ́mọ Bond FM ẹ ṣeun mo dúpẹ́.
ẹ ṣeun ẹ kú àdúrótì. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà nílé lóko lẹ́yìn odi a ti ń polongo ọjọ́ ti ṣe díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti rí àwọn wáyà tá a fi ránṣẹ́ lórí ètò wa lónìí ẹ sì mọ̀ wípé gbogbo ohun tó bá ṣàtijọ́ má ṣàtìṣe Yorùbá òun lètò ìwà fún a ti dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá tó ṣe wá ní ọmọ káàárọ̀ oòjíire òun ló dá èmi ní adúláwọ̀ tó ní káwọ̀ mi ó mọ̀ dán ó ní mọ̀ jàǹfààní àṣà àti ṣe Yorùbá ó wá gbé mi kalẹ̀ sí iléeṣẹ́ glowfm.com radio ibẹ̀ lẹ ti ń gbóhùn mi o àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ fún ọ̀gá mi tó ń da gbogbo ẹ̀pọ̀ tí gbogbo yín fi ń gbọ́ wa yékéyéké gbogbo ojú tó ń wò mí láṣẹ Elédùmarè ojú yín ò ní fọ́ gbogbo etí tó sì ń gbọ́ mi pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run etí yín ò ní di lágbára láwùrà bí gbogbo owó mọ rí ra wa báyìí ẹ wò n ò ní jọra mi lójú èmi àmọ́ wíbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ gbóríyìn tẹ́ fi ń ránṣẹ́ láṣẹ Adẹ́dàá gbogbo tí kálukú yín náà bá dáwọ́ nípa yóò mọ̀ lọ síwájú ni iwájú lọ̀pẹ́ ibi títí àti tèmi àti àwọn àlejò agbáṣàgànù àti gbogbo olólùfẹ́ Yorùbá Ló Làṣà ibẹ̀ ní òmò ni. So lẹ́yìn gẹ́gẹ́ bí ìṣe wa ti mọ̀ pé abala méjì gbòógì la ní lórí ètò Yorùbá Ló Làṣà ṣùgbọ́n abala tuntun tá a fi kún ètò Yorùbá Ló Làṣà lónìí òun ni abala mòye abala àkọ́kọ́ òun ni abala orírun wa níbẹ̀ ni àwọn àlejò agbáṣàgà tí wọ́n wà nílùú àti káàkiri àgbáńlá ayé wọ́n máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti bá wa sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ tá a bá gbé wálé agbèdè wa abala ẹlẹ́ẹ̀kejì labala kíkanjú níbi ilẹ̀ ti láǹfààní láti pè wá wọlé kẹ́ mú òǹkà ìbéèrè tá a bá fún yín tẹ́ bá sì ti gba ìbéèrè wa káàkà fún yín kẹ́ sì jẹ ẹ̀bùn wa ni abala ẹlẹ́ẹ̀kẹta tá a ṣẹ̀ṣẹ̀ wá fi kún ètò Yorùbá Ló Làṣà ó ní abala mòye níbi láti máa bá àwọn orí adé ọ̀jọ̀gbọ́n ìlú àwọn sàràkí ènìyàn tí wọ́n gbilẹ̀ sínú àṣà àti ṣe Yorùbá a máa bá wọn sọ̀rọ̀ wọ́n mọ darapọ̀ mọ́ wa wọ́n sì máa bu omi ọgbọ́n wọ́n máa bu ohun fèmí àti ẹ̀yin mo nígbàgbọ́ pé yóò bùkún gbogbo wa ṣùgbọ́n lónìí mo rìn ẹ kúkú jẹ́rìí atọ́kùn ètò Yorùbá Ló Làṣà bá a bá rìn á pè á nìtò ẹ̀yin la fẹ́ lórí ètò Yorùbá Ló Làṣà pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń bu èèkún àṣà àti ṣe Yorùbá láwùjọ a gbọ́dọ̀ fọwọ́ rán wọn sẹ́yìn a gbọ́dọ̀ máa gbé wọn wá sórí ètò Yorùbá Ló Làṣà kí gbogbo yín ó lè máa mọ rírì iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko ẹni iwájú ni wọ́n sàràkí ìlú ni wọ́n kódà ohun kan tèmi tiẹ̀ fi wá mọ̀ wípé àfi Adẹ́dàá nìkan ni pé wọ́n wà lára àwọn èèyàn díẹ̀ tó nítò gbogbo àwa tá à ń bẹ nílùú òkè tá à ń bẹ nílùú ọba ká má máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ká má máa fi jẹun bó tiẹ̀ jẹ́ kan ní ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá náà ká máa fi ránṣẹ́ síbi tá a ti ṣẹ̀ wá àwọn ni olùfilọ́lẹ̀ CB Gold Foundation eléyìí ni wọ́n gbé kalẹ̀ pé tó àwọn ọmọ aláìníyàá àwọn opó tí wọ́n ń bẹ káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ nílùú Nàìjíríà bó làwọn ṣe lè mọ dá padà fún wọn náà táàtì ẹ̀ ní wọn fi gbogbo ẹ̀ jẹun eléyìí lèmi fi ń kí wọn kú iṣẹ́ takuntakun nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa bí ká jẹ bọ̀kọ̀tọ̀ bàbá ṣàti kówó wa kára jẹ ká yan ká ṣàjẹ àwọn kan ò bá àti ẹ̀gbọ́n rí jẹ òun lèmi ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń fún wa tí wọ́n ń ṣàánú gbogbo àwọn èèyàn tí wọ́n bá jẹ ẹ̀bùn alábala kíkanjú lórí ètò Yorùbá Ló Làṣà wọ́n ní tò àwọn òlẹ́bùn táwọn ò fáwọn ará ìlú wọ́n ní ṣùgbọ́n àwọn ará Nàìjíríà bí wọ́n bá ṣàti ń gba ẹ̀bùn wa àwọn ò fún wọn lẹ́gbẹ̀rún 2 náírà ń pé ọgbọ́n táwọn fẹ́ fi mọ́ dá padà nù Ọlọ́run wà ní kan yín nípa ìyá wa wò ẹ ti délé agbódò wa báyìí ẹ jáwọn èèyàn gbóhùn yín ẹ jáwọn orí yín lè yìí tí ẹ ṣe ti gèlè èmi lẹ́yìn jẹ́ pupa ni yánranyánran báyìí àti tọrùn yín náà ó ṣà ń polongo Yorùbá Ló Làṣà Yorùbá Ló Làṣà ẹ kí àwọn èèyàn wa nílé. Mo kí ẹ̀yin èèyàn wa nílé àti ní oko wípé ẹ káàsán ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàfíà làbá yín. So ìyá wa kó má bàa dàríyànjiyàn èmi ti dárúkọ yín àmọ́ ó dáa kán tó gbọ́ lẹ́nu yín fún ara wọn ẹ dárúkọ yín fáwọn èèyàn wa nílé ó sì mẹ́nu lẹ́ẹ̀kan kan tẹ̀ ẹ́ ṣe lẹ́ẹ̀kan ẹ júwe ara yín bẹ́ẹ̀ fún wọn. Ẹ ṣe lóòtú orúkọ èmi ni Bọ́lá ọmọ Ọlọ́jẹ̀dé Ọláyẹmí mò ń gbé nílùú Manchester. bẹ́ẹ̀ni ìlú mọ̀ọ́ká ni fún owó jẹun tí ẹni ká sọ nípa ẹ̀ tí a mọ̀ ní CB Gold Foundation a kàn wò ó pé ó dáa ó dùn tí a bá lè rántí àwọn èèyàn wa tó wà ní ìlú Nàìjíríà pàápàá jùlọ oríṣiríṣi là ń gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀
ìdí pàtàkì rèé tí ìkan lára àwọn ọba aládé nílùú ìlú Èkó tí wọ́n yọ̀ǹda ìlú fún wa. Àdẹ̀gbìyànjú wípé tí Ọlọ́run bá lè ràn wá lọ́wọ́, a kọ́ ilé àkọ́bẹ̀rẹ̀, a kọ́ ilé ìwòsàn tí àwọn èèyàn kàn lè lọ, tí àwọn olóyìnbó ń pè ní walking in center. A fẹ́ kọ́ fún wọn, Olúwa ràn wá lọ́wọ́, a fẹ́ kọ́ ilé ìgbé fún wọn náà. Ẹ ṣeun ìyá wa. Èmi á máa wí nǹkan kan pé ó di dandan kí gbogbo afúrúgbìn, dandan ni kí gbogbo afúrúgbìn ò falò kan. Lágbára dẹ́dà bẹ́ẹ̀ ṣe gbé dání yìí, èmi mọ̀ pé gbogbo àwọn èèyàn tí wọ́n àwọn ọ̀rọ̀ báyìí jẹ lógún náà, ọ̀run adẹ́dọ̀ ò ní pín yín pa bá ṣe lédùmarè. tó lórí ètò Yorùbá ló láṣà ìyá wa gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ mọ̀ rẹ̀ yàn èmi lè ní jẹ́, èmi mọ̀ pé èèbó ẹ fẹ́ràn èèbó gan-an, kódà bí èèyàn pàdé yín ti ń kí yín báyìí èèbó yìí náà ni èèbó ẹ mọ̀ kó dání ni, àmọ́ bùbá àtìró lẹ́wọ̀ lónìí, èmi sì ti ní ẹbú èèbó sẹ́nu ọ̀nà ilé agodo Glo FM kẹtó bẹ́ẹ̀ bá iṣẹ́ yọkàn báyìí àpamọ́wọ́ yín kò pàtẹ́ ẹ̀mú yìí, ọwọ́ ara mi ní fi wọ mọ́ra báyìí, gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà náà ń gbọ́ lé iléeṣẹ́ Glo FM àgbowó lọ́wọ́ ibẹ̀ bá eré ìbò ẹ̀yọ kan lónìí. Ṣé wàá rí gbogbo wa níbi tá a ti ṣẹ̀ wá lórí ètò Yorùbá ló láṣà, a máa ń béèrè pé orúkọ ìlú tẹ́ ẹ ti ṣẹ̀ wá nílùú Nàìjíríà, ìlú Yorùbá náà, ẹ dápẹ́ dárúkọ lóhùn tí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Ẹ ṣé olóòtú, ìlú Àwórì ni èmi ti ṣàn wá. Àwórì ni mí, ọmọ ìlú Ọ̀tà níta Ìsá. Ẹ mọ léda, ẹ múra wa wá lónìí èní lè ní jẹ. Ṣé wá rí gbogbo àlejò wa lórí ètò Yorùbá ló láṣà, wọ́n máa ń fi ohun mẹ́ta gbòógì, wọ́n máa ń fi júwe ìlú wọn. Ó lè jóríkì, ó lè jó oúnjẹ tẹ́ ń jẹ níbẹ̀, ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ níbẹ̀ kí wọ́n fi mọ̀ nípa abẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tí ẹ̀bẹ̀ lómi gan yóò tiẹ̀ lóhùn máa gbólé ohun kó tiẹ̀ mọ̀ lú wọn. Ẹ dákun ẹyàn náà ní kánmọ́kánmọ́ ìyá wa. Tó ẹ ṣé olóòtú, ní ẹni tó bá jẹ́ pé ọmọ Àwórì gidi tí a bí ní tó jẹ́ ọmọ ìlú Àwórì, nǹkan mẹ́ta tí mo lè dárúkọ ó pọ̀ rẹpẹtẹ tá a lè mọ̀ pé Àwórì ní eléyìí. Àwa náà wọ́n púpọ̀. Ìkíní, Àwórì ò kí ń gba owó orí lọ́wọ́ àwọn tó bá fẹ́ ọmọ wọn lóbìnrin pàápàá jùlọ. Wọ́n yọ̀ǹda. Wọn kì í gbà á. Kódà. Ìdí ni wípé tí ẹ bá fi ọmọ ní ìlú Àwórì tí ọkọ bá ń fi ìyà jẹ, bàbá máa sọ ni pé kí ọmọ ìkẹrù ẹ̀ kó máa bọ̀ nínú ilé. Bàbá yẹn ní lọ́kàn pé mi ò kúkú gbowó lọ́wọ́ ẹ̀, má fi ìyà jọmọ fún mi. Ìyẹn náà ṣe máa ń sọ pé àwọn Àwórì wọn máa ń dálé moṣú. Ẹ̀sìn yẹn lé ní. Ìkíní nù. Èjì, Àwórì wọ́n ta ilẹ̀, wọ́n lè ta ilẹ̀ kan fún èèyàn 100. Èyí tágbára ẹ̀ bá pin tó ní pé eléyìí lówó dáadáa. Àwọn ọmọ ọ̀dà pọ̀ wọ́n mọ̀ mọ́ra. tá a bá fẹ́ ra ilẹ̀, mo ti gbọ́ rí téèyàn kan béèrè pé ṣáwọn Àwórì kan ló ní ilẹ̀. Ẹ̀yin ò talẹ̀ yá wa o, ẹ talẹ̀ òun náà dalẹ̀, ìyáwó ò talẹ̀, ẹ fọkàn yín balẹ̀, Ẹni ò talẹ̀. wọ́n talẹ̀ ń tiwọn o. Iṣẹ́ ìran mi nìyẹn, ilẹ̀ ni wọ́n tà. Wọ́n ti máa tún bú wa pé a talẹ̀ títí a tún fẹ́ tọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó yẹ Ọlọ́run. Agbára náà ni torí àwa lọmọ onílẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ìkẹta, Àwórì kì í jà, wọn ò dé ń bínú. Wọn dédé ń bínú. Ẹ̀bùn pàtàkì. Ẹ̀bùn ńlá ni. Ẹ̀bùn ńlá ni. Àwórì jẹ́ tèmi dẹ̀ rí pé nǹkan tó wà nínú ẹ̀jẹ̀ mi. Ẹ lè rí Àwórì kó bínú àbí pé àfi káyé parẹ́. Lọ tí inú bá ń bí Àwórì, ẹ bá ń wá ìgò ṣínáṣínàpù. Ẹ bá ń gbélé wọn ẹ̀rọ lọ́wọ́. pẹ̀sẹ̀ yóò Wọ́n ti wálẹ̀. gbé ṣéènì yẹn síkùn tó ń pè bí àyàwó mi kọ́ ní àwọn Àwórì á ní bàbá láàánì. Tá a bá ti lè gbé ṣéènì yẹn tán àwọn bàbá ti gbé ṣéènì sọ́wọ́ Wọ́n darí mọ̀ pẹ̀lú afẹ́. ọmọ aláfẹ́ ni wá, gbogbo ẹ ti tán nìyẹn. Kò sí wàhálà mọ́, Kò sí jà kò sí mọ́. ọ̀nà, kò dà. Iyùn náà dá bẹ́ẹ̀ ìyá wa. So mo nígbàgbọ́ pé gbogbo ojú tó ń wò mí nílé àti gbogbo etí tó ń gbọ́ mi lórí ẹ̀rọ wa glowfm.com, gbogbo yín lẹ ti gbọ́ àlàyé tí ìyá wa ṣe nípa ìlú Àwórì. Mo sì nígbàgbọ́ pé gbogbo ẹni tó ṣẹ̀ wá láti bẹ̀, bóyá ẹ tiẹ̀ tí ń wò pé ẹ mọ̀ nǹkan kan, mo nígbàgbọ́ pé ẹ ti rí omi ọgbọ́n kan, ẹ ti rí ìbùnmu nínú àwọn àlàyé tí ìyá wa ṣe. Tó ìyá mi dáadáa, ó nídìí pàtàkì tá
tá a fi ní tò ẹ mọ̀ bọ̀ ní Agodo wa lónìí èmi á mọ̀ rí yín pẹ̀lú aṣọ òkè dáadáa ẹ mọ̀ lò oríṣiríṣi àwọ̀ lẹ mọ̀ ń lò ẹ fẹ́ràn rẹ̀ kódà òun gan lẹ tún wé wálé Agodo lónìí gbogbo àwọn èèyàn tó ń wò wá wọ́n rí lórí yín aṣọ òkè nínú àṣà àti ìṣe Yorùbá kí ni aṣọ òkè gan-an torí oríṣiríṣi aṣọ ló wà àmọ́ aṣọ òkè bó lẹ ṣe lè bá wa tiẹ̀ júwe ẹ̀ kí ni aṣọ òkè ìyá wa. Ẹ ṣé olóòtú. Ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ aláwọ̀ dúdú a gbà wípé aṣọ òkè jẹ́ ojúlówó aṣọ gbòógì tí àwọn Yorùbá máa ń wọ̀ láti ìgbà ìwáṣẹ̀ títí di ayé òde òní. Ohun ìdánimọ̀ ńlá dẹ̀ ló jẹ́. Tẹ́gbẹ́ mọ́ máa ti bí wa báyìí. Wọ́n ti mọ̀ pé lẹ̀ káàárọ̀ oòjíire òun lẹni tí ó ń bọ̀ yìí. Ẹ ṣeun lágbára dẹ̀dà kò ní díbàjẹ́ lórí èmi àti kò ní bàjẹ́ o lórí gbogbo etí tó ń gbọ́ wá tójú tó ń wò wá náà kò ní bàjẹ́ mo ní ìbò sí kọ́mọ ẹlẹ́ran Yorùbá kó mọ̀ bá jẹ gungun òun náà la ṣe gbẹ́tò Yorùbá ló láṣà kalẹ̀ wípé ká mú gbàgbé ibi tá a ti ṣẹ̀ wá kò sí bó ṣe rí àwọn àgbà bọ̀ wọ́n á ní mọ́ínmọ́ín tí ń wọṣọ kó tó tí tó jẹ́ pé mi ò báyìí làkàrà wà ká mọ̀ bá àtànra wa ni tó ìyá wa ìbéèrè tèmi ẹlẹ́ẹ̀kejì ni o ṣé mọ̀ pé gbogbo orúkọ Yorùbá pátápátá ló ní ìtumọ̀ má má pé èèyàn Bọ́lá ńlé ó bá ọlá nínú ilé nù àbí bẹ́ẹ̀ èkì iṣẹ́ yín o èmi kàn sọ orúkọ tó já wá sí mi lẹ́nu nínú ìyá wa Bọ́lá ńlé ọlá náà ni òun náà là ń dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá fún Olúwa ṣeun ọlá náà wà ní sanko ní bíbáyé láṣẹ Elédùmarè Olúwa mú mi lọ sí di ìbéèrè mi kejì kí ni ìtumọ̀ aṣọ òkè tó ń kọ Yorùbá ẹ mọ̀ àmọ́ aṣọ òkè jẹ́ aṣọ ìlú òkè tàbí aṣọ òfì ìtumọ̀ aṣọ òkè ni àwọn ọmọ Yorùbá náà mọ̀ aṣọ ìlú òkè tó ìyá wa ẹwù àmọ́ rí yín bá láṣẹ alẹ́ta ẹ ṣeun tó gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi nílé tó bá jẹ́ pé ẹ fẹ́ kí ìyá wa àbẹ fẹ́ dá sí àkórí ọ̀rọ̀ tá à ń jíròrò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún ẹ sì tún lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 tó bá wá jẹ́ pé gbogbo yín ẹ ti gbọ́ wa kódà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olólùfẹ́ Yorùbá láṣà ni wọ́n ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n mọ̀ ń pè wá sí ẹ wò kò ní sú èmi àti yín láṣẹ Elédùmarè ìyá wa ìbéèrè tó tún wá kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kò sí mo mọ̀ kẹ́ múra mi wá nínú ẹ ti múra wá pé kò sí ara tí Bùkọ́lá lè dá lónìí ókù nìbọn ró ókù bẹ́ẹ̀ èmi náà mọ̀ ibi èbó ni mo ti ń dẹyìn tí wàhálà yín mú báyìí ẹ ṣe kí ni èròjà gbòógì tá a fi ń ṣe aṣọ òkè. Gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ayé àtijọ́ àwọn ohun tí a fi ń ṣe àwọn olólùfẹ́ yín ti ń pè yín. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o bàbá. Ọmọọba Dìmáṣà láti ìlú Ireland olólùfẹ́ Yorùbá ló láṣà ni wọ́n bàbá àṣàlẹ̀ Yorùbá ló láṣà ni wọ́n ẹ̀gbọ́n Yorùbá ló láṣà ni wọ́n ọ̀tún Yorùbá ló láṣà ni wọ́n láwọn fẹ́ kí ìyá wa. Ẹ káàsán sáà. Yes sir. Ẹ ti sọ sáà. Ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé. Ẹ máa ṣe inú wa dùn ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé bàbá ẹ ṣé àdúpẹ́ àlàáfíà ni ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣeun bàbá wa a mọ̀ rí yín bá o ẹ pẹ́ fún aláṣẹ adẹ́dàá tó ibi tá a bọ́rọ̀ dé ẹ fẹ́ ṣàlàyé èròjà tá a fi ń ṣe. Bẹ́ẹ̀ ni èròjà tí a fi ń ṣe aṣọ òkè ni à ń pè ní òwú àti aró. Àwọn ohun gangan nípìnlẹ̀
lọ fi ń ṣaṣọ òkè nìyẹn òwú àti aró. Àwọn aró ni wọ́n fi ń fún ní oríṣiríṣi àwọ̀. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyá wa Mirabel. Ìlú mọ̀ọ́ká ni yín ìyá wa, àmọ́ rí yín bá láṣẹ Adẹ́dà. A ti mú yín lọ́wọ́ báyìí torí ẹ̀yin fún ara yín. Ètò Yorùbá ló láṣà àtẹ̀bó àti ẹ̀yin. Díẹ̀ báyìí ẹ kí ìyá wa. Ó gbére ọmọlúwẹ, ó gbére. Èwo lẹ sọ ìkò yá wa o, ṣé Yorùbá? Àyìnbó ni. Àwọn ìlú yẹn wà bí. Ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀. Ó ti dá bẹ́ẹ̀. Ẹ ṣé àdúpẹ́ ìyá wa, ẹ ṣé a máa rí yín bá, ẹ ṣé o, ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣeun o ìyá wa, a máa rí yín bá láṣẹ lẹ́gbọ̀n. Àwa méjìlá o, àwa méjìlá. Ẹ ṣeun ìyá wa, àdúpẹ́. Ẹ pẹ́ fún wa láṣẹ Adẹ́dà. Ẹ ṣeun ìyá wa, God bless wọ́n fi parí ẹ̀, Olúwa ó bùkún wa. Mo ti wí fún wọn, á parí ètò God bless, owó God bless ẹ sọ fún mi, God bless tẹ́ fi parí ẹ̀. Tó ìyá wa, píkẹ̀ tí wọ́n pè yín nìsín, òun ló rán mi létí pé gbogbo tẹ wí ní tí wọn ò gbọ́. Ìṣèlú mi nìyẹn. Bóyá kẹ̀kẹ́ àwọn èèyàn wa nílé léjà wúrí bí n bá wá délé ń lọ fọ sí wẹ́wẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Àwórì nílé lóko ẹ kújọ́ mẹ́ta o, kí n ti gbé o. Èmi lè ní jẹ́. Ẹ mọ̀ owó o. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Hello, ìyá mi ìfẹ́ olúwa Ọdẹ́yẹmí ni o láti ìlú Manchester. Ìyá wa Flọ́jì ìlú mọ̀ọ́ká àwọn ni wọ́n ń kí yín. Ẹ káàsán ìyá wa. Àdéhùn àti àlejò yìí ni o. Ẹ máa ṣe. Ẹ ṣé ìyá wa, ẹ ṣé ẹ pẹ́ fún wa, a máa rí yín bá o. Ẹ̀dẹ̀ kí olóòtú náà fẹ́ iná iṣẹ́ o. Ẹ ṣeun o ìyá mi dáadáa, ẹ ṣeun a máa rí yín bá láṣẹ Elédùmarè, ẹ ṣeun ẹ kú àdúrótì ní gbogbo ìgbà. Àmín àṣẹ, àmín. Ẹ ṣé àdúpẹ́ mà. Ẹ ṣeun o, mo dúpẹ́ o, ẹ ṣeun o ìyá wa, àwọn olólùfẹ́ ìyá wa síbi gòlù. Tó èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ẹ ti sọ ohun tá a fi ń ṣe, àwọn wo wá ló ń ṣe, orúkọ wo là ń pè wọ́n? Orúkọ tí à ń pè àwọn tó ń ṣe aṣọ òkè ní ahunṣọ. Ahunṣọ ni à ń pè wọ́n. Èmi náà rántí nígbà ìwé mi, a ní wọn káàkiri ládùúgbò, wọ́n ṣàwọn ṣe pàkà báyìí ni. Ó ti dàbí ìyá wa. Ṣé wá rí o, nílẹ̀ Yorùbá àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ti dá wọn mọ̀ fún àwọn oríṣiríṣi gẹ́gẹ́ bí mo ti ní kẹ́ júwe àwọn nǹkan ọ̀dánimọ̀ fún ìlú Àwórì. Àwọn ìlú wo láti wá lè rí àwọn aṣọ òkè pàápàá jùlọ lọ́pọ̀? Àwọn ìlú tí mo mọ̀ tó dájú tí a ti lè rí. Àló ò ń pè wá, orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Adékúnlé Olúgbénga Ọ̀ṣínbàyà. Bàbá wa ẹ ṣeun o. Olóòtú ètò ìlàfẹ́ǹtì. Ẹ ṣeun o bàbá wa, a máa rí yín bá o. Ẹ kò jẹ́ ọpọlọ. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun. Ọlọ́run máa fún yín ṣe o. Àmín àṣẹ, àmín àṣẹ. Ọlọ́run máa fún yín ṣe. Àmín àṣẹ, àmín. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣeun o. A máa rí yín bá láṣẹ Elédùmarè. Àdúrà yìí náà ló ṣe pàtàkì. Èmi a máa wí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà pé ẹ̀bùn tẹ́ ẹ lè fún ètò Yorùbá ló láṣà. Ẹ̀bùn àdúrà yìí náà ni. Ṣé wàá mọ̀ pé èròjà onímọ̀ dùn ọbẹ̀ ẹ mọ̀ gbàdúrà fún wa ẹ mọ̀ jù oṣù yín. Bẹ́ẹ̀ bá wá fẹ́ polówó lórí ètò yìí torí ìpolówó làgùn mu òwò. Ẹ bá wa dòwò pọ̀, iléeṣẹ́ Glo FM kò sẹ́ni tó bá wa dòwò pọ̀ tó kábàámọ̀ rí. Ẹ pè wá orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni kẹ́ ẹ pè wá sí 01612058995 wípé tó a ní ta fẹ́ polówó àbí a fẹ́ máa ṣe onígbọ̀wọ́ ètò Yorùbá ló láṣà. Ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Láṣẹ Adẹ́dà gbogbo ìdáwọ́lé tiyín àti tèmi kò ní díbàjẹ́, á ṣe ọ̀pọ̀ òkè. Tó ìyá wa ẹ ti fẹ́ mẹ́nu lé àwọn ìlú. Àwọn ìlú tí mo mọ̀ pé ó jẹ́ ìlú gbòógì ní ilẹ̀ Odùduwà tí wọ́n ń ṣe aṣọ òkè jù. Tí a bá mú ìlú Ìsẹ́yìn, ó jẹ́ kan nínú wọn. Ẹdẹ,
wọ́n jẹ́ kan nínú wọn. Ìkẹ́nẹ́. Èèyàn mọ́ rí ń bẹ̀ lọ́pọ̀ yanturu parọ́ èmi náà mọ̀ yín mo mọ̀ yín ẹ ṣeun àmọ́rí yín bá láṣẹ àdẹ́dá ṣe wá rí o oríṣiríṣi ni àrà tí wọ́n ti ń fi aṣọ òkè dá báyìí oríṣiríṣi sì ló ti wà báyìí ṣùgbọ́n nígbà wáṣẹ̀ ní ayé àwọn bàbá ńlá wa ó ní ìbá ìwọ̀n tó wà látara àwọn ọ̀yùn tó wà ó làwọn èèyàn ti wá ń fa oríṣiríṣi jáde lóde òní ẹ bá wa dárúkọ wọn. Àwọn aṣọ òkè tí mo mọ̀ wípé ó jẹ́ gbòógì nínú àwọn aṣọ òkè nílùú aláwọ̀ dúdú tá a bá mú sányán àmú àlárì àmú ẹ̀tù. Ṣé ẹ ti rí ìyàwó ó mú ìmíràn sí orí kan iléèwé girama bá a bá ti fẹ́ ṣe àwọn bíi a fẹ́ ṣe nǹkan tó jẹ máṣá àti ṣe wa á bá kọrin ìbẹ̀nu láyé olúgbọ́n mo rí ó lè dà wá ẹlẹ́rìí láyé àrẹ̀sà mo rẹ́ a ò máa ìwé rìn láyé síbí gold mo ra gíní mo ra rán mo ra sányán bàbá aṣọ àfọ̀lẹ́ ló lè pélé yóò dúró àfọ̀lẹ́. ẹ̀yin èsì ìṣọ̀lẹ̀ mo ṣiṣẹ́. ẹ ṣiṣẹ́ ju lọ fún wa lẹ́yìn. àmì àṣẹ ìyá wa mo ti wá kọrin owó dọ́là ni wọn ò rí báyìí ó bọ̀ ó bẹ́ẹ̀ náà pamọ́ wọ́n ní kẹ́ mọ́ rìnyùn wọ́n ní lẹ́yìn. so gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mú mọ̀ pé orin ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ́ràn tí orin ọ̀hún torí kò sí ẹni tí ò ṣe ìgbẹ́rẹ́ àti ẹ̀rọ òròyìn káàmọ́ jó sí tínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sì mọ̀ ọdún. Ìyá wa ṣé wàá rí o èwo nínú àwọn aṣọ ìdán ni wọ́n pè ní olórí aṣọ òun náà la fi kọrin tán ní ìsìn àbọ̀ nǹkan. èyí tí wọ́n pè ní olórí aṣọ ni sányán bàbá aṣọ. ṣe rí sányán ó ní àwọn olórí lọ́ba bẹ́ẹ̀ ni àwọn òjò ńlá ara tí àwọn ènìyàn wá tẹ̀ wá ń fi aṣọ òkè dá lóde òní ó mú inú mi dùn. ó tiẹ̀ ti kọjá bẹ́ẹ̀. ó ti kọjá bẹ́ẹ̀. ẹ rí i pé láyé òde òní pàápàá aṣọ òkè ti wá di ẹ mọ̀ pé àwọn aṣọ òkè ayé àtijọ́ wọ́n máa ní pọ́n wọ́n máa wúwo. tí wọ́n wù ú. so àwọn nísìnyí àwọn ọmọ tá a bí ń sìn wọn ò kì í fẹ́ lò ó. nítorí wọ́n ti wá ṣe ń sìn tó jẹ́ pé ó ti wá fẹ́lẹ́ ó ti fẹ́lẹ́ ó ti wá di oríṣiríṣi táwọn èèyàn ń lò kódà tí láwọn aláwọ̀ pupa tí wọ́n lọ aṣọ òkè wá sìn. bẹ́ẹ̀ni ìyá wa bẹ́ẹ̀ni àdúrà tá à ń gbà náà nù pé kí gbogbo ohun tó jẹ mọ́ṣá àti ṣe Yorùbá kó máa kan ìgbéga kò sẹ́ni tí ò ní yín nìsín tí àwọ̀ pupa àtàṣe òkè tẹ̀wé tí ò ní wù òun lẹ tún gẹ̀ fún wọn kí gbogbo àwọn èèyàn ó wà ní bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni mí kíní yìí kíní wa ni wọn ní ìgbà lọ́wọ́ wa láti Elédùmarè. Ṣé wàá rí ìbéèrè tó kù tèmi fẹ́ béèrè lọ́wọ́ yín bá ìyá wa ni pé ọ̀nà wo ni wọ́n gbà tọ́jú aṣọ òkè? Nígbà tí ìyá wa wá sí orí ètò lọ́jọ́ sí ìyá Ọdẹ́yẹmí mo béèrè lọ́wọ́ wọn gbogbo àwọn ọ̀nà ìkìlọ̀ tẹ̀ ń ṣe bó lèèyàn ṣe lè tọ́jú ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá pàápàá jùlọ àwọn nǹkan àmúṣoge àmúyangàn ló ti ní oríṣiríṣi ọ̀nà tá à ń gbà tọ́jú wọn. Àwọn aṣọ kan ń bẹ béèyàn bá máa ń kàrá ní bó bá ju omi tó kàn kí farafara bá yóò dára rẹ̀ ìmí olúwa rẹ̀ ló dára rẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀nà owó wá láti lè mú ọgbà àti táyé òde òní o àti táwọn ọgbà wáṣẹ̀ tá a nílé torí èmi tiẹ̀ láwọn kọ̀ọ̀kan nílé tó jẹ́ pé ti gbà wáṣẹ̀ ni mo dìídì tọ́jú ẹ̀ pípé eléyìí o bóyá ọ̀dà níyà mi fi ṣe ń gbà wọ́n dé ẹ ṣáàjẹ́ ń tọ́jú kí ni wáyé torí eléyìí ti gbà wáṣẹ̀ ni èèyàn sì ó ṣeé ṣe láti fún àwọn ọmọ pípò eléyìí o ó ti rí ń gbà lélẹ̀ sì ṣe rí ni àwọn ọ̀nà láti fi máa tọ́jú wọn. Àwọn ọ̀nà tí a lè gbà máa tọ́jú aṣọ òkè láyé àtijọ́ pàápàá àwọn bàbá wa torí mo rántí ìgbà yẹn tí bàbá mi tó bá dé láti òde tó bá bọ̀ wọ́n máa fi ọwọ́ wọ́n á kàn fi ọwọ́ nu gbogbo ibi tí ìdọ̀tí bá wà wọ́n lè sa síta kí rìsẹ̀ sí kátẹ́gùn fẹ́ sí i tó bá ti ṣe tán wọ́n á
ká lórí pẹlẹbẹ wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀ sínú àwọn agbọ̀n wọn tàbí kán kó síbi tó kó aṣọ wọn pamọ́ sí. ẹ ṣeun ìyá wa a máa rí yín bá láṣẹ Elédùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà, àwọn kan pè mí níjà lọ́sẹ̀ tó kọjá, wọ́n ní tò kí la dé abala kíkanjú àwọn àlejò yín ló lọ wọn ìjà amúbèrè á ní tò à ń jẹ́ amúbèrè ńgbà tá a bá ti ń retí ìpè yín fún béèrè àlejò mi ó sì mọ bá wa sọ̀rọ̀ lọ nípa àkòrí ọ̀rọ̀ ni aago 4:30 sì ti wá lù báyìí ti ṣojú òpó wa fún abala kíkanjú. Abala ilẹ̀ ti láǹfààní láti pè wá wọlé kẹ́ ẹ mú ìbéèrè tẹ́ bá wá mú ìbéèrè tẹ́ bá ti gba ìbéèrè wa á fún yín lẹ́bùn tá a ti ṣètò fún yín. Tó bá yá pé ẹ pè wá láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ gba gbogbo ìbéèrè wa tẹ́ ẹ wò ó tí ì ṣe pé à ń ràn yín lọ́wọ́ àwọn kan yọ̀kan gbogbo ẹ̀ ó ń ṣe bákan bákan àfi tí adẹ́dà bá fún yín láǹfààní láti gbà ẹ ní àǹfààní láti jẹ ẹ̀bùn tó bá sì jẹ́ ibi ìlú yìí náà lẹ́wà àbí Sweden ni àbí America ni àbí Ireland ni tẹ́ bá ṣáà ti gba ìbéèrè wa á fún yín lẹ́bùn wa. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ la mọ́ ń kó wá sí abala kíkanjú ẹ̀yẹ ṣàpè wá ẹ mú nǹkan tẹ́mi yín bá ti mú ká sì ka ìbéèrè wa fún yín ṣùgbọ́n nígbà tá à ń dúró de ìpè yín àfẹ́ torí gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ tó jẹ́ mọ́ àṣà àti ṣe àwọn ìbéèrè yín la kó dání ẹ̀yà wa ẹ̀sìn mọ̀ pé ní àtàlejò wa la mọ́ ká àwọn àlejò míì náà wọ́n ó ṣeé ṣe ńgbà mìíràn tó bá wù wọ́n kà wọ́n sì lè ní atọ́kùn ẹgbà kínní yànnà náà ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun láti kó dání ìyàwó ojú òpó ó ti ń bẹ ṣíṣílẹ̀ ní abala kíkanjú báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí láti mú ìbéèrè òun ní 0161 205 8995 0161 205 8995 tàbí kẹ́ ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún tó òní o ẹ ṣeun àwọn akíkanjú wa gangan ni. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Èmi lè ní jẹ́. Àló bàbá wa. Abala kíkanjú ni. Èwo lẹ̀mí yín mú bàbá wa? Ìkíní náà la fẹ́. Ìkíní tó àlejò wa mo ti kọ́kọ́ fẹ́ fún wọn báyìí kí wọ́n kà á fún yín. Ìbéèrè 3 la mú kó pọ̀ sínú ẹyọ kan ọ̀bọ ń gbé ọ̀bọ ogun ọ̀pẹ ni. Ẹ dákun ẹ kà fún wọn. Ìbéèrè kínní bàbá wa oṣù wo ni Yorùbá máa ń pè ní oṣù ọ̀wàrà? Oṣù ọ̀wàrà bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá. Ṣé kí wọ́n tẹ̀síwájú sí ìbéèrè kejì bàbá? Ẹ̀jẹ̀ kan tẹ̀síwájú sí kejì àdáhùn lára. Kò burú bàbá ẹ bá wa parí òwe yìí ẹni bá sùn là ń jí. Ẹni bá sùn là ń jí. Bẹ́ẹ̀ ni. Ẹnìkan kì í jẹ́ ẹni tó ti kú. Ó kù díẹ̀ bàbá o. Ẹ gbìyànjú ẹlẹ́ẹ̀kẹta. Ok ẹ jẹ́ ká tún tẹ̀síwájú dí àbí ṣó dáa bẹ́ẹ̀. Àwọn wo ni Yorùbá ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ni. Àwọn tó lọ́yàyà àwọn tó máa ń sọ̀rọ̀. Àwọn tó máa ń sọ̀rọ̀. Kàṣàkàṣàkà. Àwọn àṣà. Sọ̀rọ̀ dáadáa. Wọ́n ní ó sọ̀rọ̀ bí ọ̀pẹ rẹ̀. Ìpẹ́ẹ̀rẹ̀. Ìlú rẹ̀ ìpẹ́ẹ̀rẹ̀. Ọ̀pẹ rẹ̀ wọ́n á máa fi júwe àwọn eléèbó ìkúlé. Ó sọ̀rọ̀ bí ọ̀pẹ rẹ̀. Ìpẹ́ẹ̀rẹ̀ lélẹ́yìí bàbá. Ìpẹ́ẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn tó sọ̀rọ̀ bí àwọn olóyìnbó ni. Bá ló sọ̀rọ̀ bí ìpẹ́ẹ̀rẹ̀. Ọ̀pẹ́ẹ̀rẹ̀ ní tẹ́lẹ̀ gbìyànjú àti ṣàlàyé fún wa ló bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pẹ́ẹ̀rẹ̀. Àmọ́ èyí tí à ń béèrè báyìí ìpẹ́ẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ó ṣe kíni? Ìbéèrè kíní bẹ́ẹ̀ ni. Oṣù wo ni Yorùbá ń pè ní oṣù ọ̀wàrà? Ọ̀wàrà oṣù kẹwàá nìyẹn.
wọ́n ti gbé wá bàbá èmi ti mọ̀ fún àwọn kan ti gbé wá. òbúrú ẹ bá wa parí òwe yìí ẹni bá sùn là á jí. wọ́n ti yọ̀ǹda. ẹni tó bá sùn là á jí. bẹ́ẹ̀ ni. ẹ ṣe bàbá òyìnbó lẹ sọ yẹn o. wọ́n ní ká fìyẹn lẹ̀. àwọn wo ni Yorùbá ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀? á sọ àwọn ìdáhùn rẹ̀ àmọ́ bàbá mi ti gbìyànjú. àwọn tó máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ló máa ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀. bàbá ọ̀pẹ́ẹ̀rẹ̀ ni wọ́n mọ̀ pé àwọn ọ̀hún ọ ló bẹ̀rẹ̀ tiwọn ọ̀pẹ́ẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ ìpẹ́ẹ̀rẹ̀ lélẹ́yìí bàbá mi ìpẹ́ẹ̀rẹ̀. Yorùbá gùn ni. bẹ́ẹ̀ ni ojoojúmọ́ báyìí ni àwa gan tún rí oríṣiríṣi. ẹyọkan lẹ́gbà bàbá. ẹ̀yin kú ọ̀kẹ́kẹ́ kan tó tún méjì. káyíwọ̀ rẹ̀ àti mórógùn dání kò dúró ni o. àlejò ẹ wo tẹ́ ẹ bá ń rí wa ẹ rọ̀wọ́ tèmi. ìyá wa àwọn náà ti mú dání èmi mú dání o. tó bàbá mi ẹ ṣeun a máa rí yín bá láṣẹ àdẹ́dà ẹ ṣeun. tó ìyá wa ẹ jẹ́ á sọ ìdáhùn àwọn ìbéèrè fún àwọn èèyàn wa nítorí ọjọ́ mìíràn torí ìdí tá a ṣe gbé abala ìkàlẹ̀ ni pé àwọn tó ti dòkú àwọn ìbéèrè tó jẹ máṣá àti ṣe Yorùbá kí gbogbo etí tó ń gbọ́ wa kí wọ́n bá lè máa ní àǹfààní láti mọ ìdáhùn sí wọn. ẹja àyànnà náà dáhùn rẹ̀ kò burú. ìbéèrè àkọ́kọ́ ohun tí a béèrè ni pé oṣù wo ni. èmi ò ní bẹ́ẹ̀ á sì dáhùn rẹ̀. àló orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. ọmọọba Abímbọ́lá ló ń pè ọ́. ọmọọba Abímbọ́lá bàbá wa abala kíkanjú ẹ ṣeun ibo lẹ ti ń pè wá bàbá mi. láti ìlú Manchester ẹ ṣeun bàbá mi. àmì àṣẹ ìbéèrè wo lẹ̀mí yín mú bàbá mi. ìbéèrè keje òǹkà keje ẹgbẹ́ súrèká ìbéèrè àkọ́kọ́ rèé ẹ ṣe àlàyé ìtumọ̀ àkànlò èdè yìí. bí Yorùbá bá ní èèyàn yín àgbàdo sẹ́yìn igbá kí ló túmọ̀ sí bàbá mi. pé ọjà àgbàdo rẹ̀ bá bẹ̀rẹ̀ pé èèyàn ṣàṣedànù ni. àṣedànù ni bẹ́ẹ̀ pé èèyàn ṣe nǹkan tó ní èrè bẹ́ẹ̀ pé èèyàn máa pọ̀ sínú àpẹẹrẹ. ayé yín ó da bàbá mi ayé yín ó da. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wàá rè o bàbá ẹ dárúkọ Yorùbá mìíràn fún Awùsá èso Awùsá orúkọ Yorùbá. àsálà bàbá mi ẹ múra mi wá lónìí ni torí ọ̀sẹ̀ tó kọjá òun ẹ múra mi wá lónìí. agbára ti dé o agbára ti dé lónìí bàbá mi agbára dé. ó kù kọ́ o ìkẹta nílé bàbá mi irúfẹ́ èrè wo ni Yorùbá ń pè ní olójú ẹyẹlé. èrè ni olójú ẹyẹlé ni Yorùbá ń pè é. ìjà ti tán báyìí. mo ní irúfẹ́ èrè wo ni Yorùbá ń pè ní olójú ẹlẹ́yẹlé olójú ẹyẹlé ni wọ́n pè é. olójú ẹ ṣe ẹ sọ pé èrè. bẹ́ẹ̀ni ṣé orúkọ èrè wo náà pè lójú ẹlẹ́yẹlé ọ̀gbìn. bẹ́ẹ̀ni ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi èrè ló wà. a ní funfun táwọn èèyàn á máa jẹ kódà àwọn Haúsá mi àfẹ́ sọ pé ẹ̀wà èrè eléyìí olójú ẹyẹlé ni wọ́n pè é bó ló ṣe rí. bẹ́ẹ̀ni 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 ẹlòmíràn àti ẹ̀tún ló tì í lí ó kéré ẹjúwe ẹ̀ díẹ̀ sí ẹjúwe rẹ̀ díẹ̀ sí bàbá mi. mo ní kẹ́ ẹjúwe ẹ̀ díẹ̀ sí fún wa. olójú ẹyẹ lẹ́yẹ ni funfun ni èrè funfun ni bọ́ọ̀lù funfun ni tó máa gbé láti ilẹ̀ Haúsá. ilé ìjọba pé ìpínlẹ̀ ó kéré báyìí wọ́n máa ń pè ní funfun báyìí ní kékeré báyìí wọ́n máa ń pè ní sèse wọ́n máa ń pè kílẹ̀ ní sèse ní èdè wa. bí táwọn kan tó ń pè ló tì í lílẹ̀ gbìyànjú àti wí bàbá mi.
àmọ́ kì í ṣèyùn àmọ́ bàbá nítorí pé ìlérí ẹsẹ̀ kọ́kọ́ fọ́ méjì inú mẹ́ta wọn ò fún yín lẹ́bùn mi lọ́sẹ̀ ẹ ṣeun a mọ̀ rí yín bá láṣẹ Elédùmarè a wàá sọ ìdáhùn ìbéèrè wọn. irú ẹ̀bùn lẹ́sẹ̀ fún wa ó yẹ ká pọ̀ ẹ̀bùn lẹ́sẹ̀ fún wa. ẹ̀bùn Laika Mobile láti lè pélé òun la mú yànnàná fún gbogbo àwọn tó bá dé ẹ̀bùn wa níbí. Ẹ pè wá lẹ́yìn ètò nítorí àwọn tó bá tún gbìyànjú àti pè wá káwọn náà bá lè ní àǹfààní. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi ẹ múra mi lónìí ni pé ẹ̀bùn mi gan mo fẹ́ gbà. tó ẹ ṣeun o bàbá mi. Ó ti dà èmi náà retí yín wọ́n rà á lẹ́dẹ̀ yìí. Ẹ ṣeun bàbá ẹ ṣeun àmọ́rí yín bá láṣẹ Elédùmarè ẹ ṣeun o. tó ṣe rí ìbéèrè kẹta tí a béèrè lọ́wọ́ bàbá wa a ní irúfẹ́ èrè wo àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló à ń gbọ́ yín o àló ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àtinúkẹ́ ló ń pè láti Liverpool. Ìyáàfin Àtinúkẹ́ láti Liverpool ìbéèrè wo lẹ̀mí yín mú ní kánmọ́kánmọ́ ìyá wa àròjọ́ músolókùn. Ìbéèrè mélòó ló kù bẹ́ẹ̀ mà? Ìbéèrè kínní àti keje nìkan ló ti kúrò nù béèrè wa. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta àlejò mi ò kà á fún yín títí ń bẹ lọ́wọ́ wọn báyìí. Ẹ káàsán ìyá wa. Ẹ káàsán máa o. Ọba ìlú wo nílẹ̀ Yorùbá ni à ń pè ní Olúwo? Olúwo. Ohun yìí ti lọlẹ̀ ìyá wa àbótútù yìí ni. Òtútù yìí ni o. Ó ní òtútù yìí náà ni ó mẹ́mi náà omi gbóná ni mo fi ń tẹ̀ ẹ́ ṣé kí wọ́n bá sí kejì. Ẹ bọ́ sí kejì. Ẹ bá wa parí òwe yìí ìyá wa. Nígbà tí mọ́ínmọ́ín ti ń ró aṣọ. Ẹ parí ẹ̀. Ní ìgbà tí mọ́ínmọ́ín ti ń ró aṣọ tàbí kí n sọ wípé nígbà tí mọ́ínmọ́ín ti ń wọṣọ. Ẹ parí òwe yìí. Òtútù yìí náà ni o Manchester yìí àmọ́ òtútù àbí ìyá wa òtútù yìí náà ni òtútù yìí ni mo nígbàgbọ́ pé ìyá wa bóyá wọ́n pè wá padà àbí wọ́n gbìyànjú àti ìgbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sọ àṣìlè tọ́jú ilé àwọn ẹlòmíràn tiẹ̀ mọ́ pè padà wọ́n ní ìbéèrè tí wọ́n mú tó làwọn fẹ́ bá wọn ẹ mọ́ dàdúrú pọ̀ mọ́ sápá o ẹ jẹ́ àtúndé dáhùn ìbéèrè àwọn èyí tí wọ́n mú a béèrè lọ́wọ́ bàbá wa pé irúfẹ́ èrè wo ni Yorùbá ń pè ní olójú ẹyẹlé èyí ni èrè tí ó ní dúdú àti pupa pọ̀ ẹ mọ̀ pé àwọn méjì ni ẹyẹlé ní àwọn àgbẹ̀ àti àwọn Yorùbá mọ̀ pé wọ́n ní olójú ẹyẹlé wọn ò mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ ti rí àmọ́ ó ń bẹ nílùú wa ní Nàìjíríà ìyá náà pàdé rẹ̀ lọ́jà nígbà náà lọ àwọ̀ méjì ní apá kan ní apá kan sì ní pupa irúfẹ́ èrè yìí òun ni Yorùbá ń pè ní olójú ẹyẹlé bàbá wa ìbéèrè àkọ́kọ́ tá a sì bí wọ́n gbà á ní kí wọ́n ṣàlàyé àkànlò èdè. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyá wa ẹ mú ìbéèrè abala kíkanjú lẹ wà yìí ohun akin lẹ fi kí wa hàn. Kí mo ìyá wa bẹ́ẹ̀ bá dáhùn béèrè yìí ẹ̀ nígbà ẹ̀bùn wa o torí wọ́n ti mú béèrè fúnra wọn ẹ̀yin ẹ mú ti yín ká mọ̀ dà pọ̀ ẹ mú ti yín ìkejì lẹ́mí ti yín mú ká mọ̀ wá dà pọ̀ mọ́ra wọn ẹ jẹ́ súré kà fún yín ẹ parí òwe yìí ẹ̀gàn àjànàkú ẹ parí ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá wa. Ṣé kí n tún lẹ́ka kejì ìyá wa? Ìbéèrè kejì ní tí Yorùbá bá ní wípé ènìyàn dọ́kọ lé orí oyún kí ló túmọ̀ sí? Bẹ́ẹ̀ ni
ẹ tún díẹ̀ síwájú sí ìyá wa kódà ẹ̀mí mi fún yín lẹ́bùn mi. wọ́n fún yín ní ìbéèrè ẹlẹ́kẹta wá rí ìyá wa o ọba ìlú wo nílẹ̀ Yorùbá ni à ń pè ní Dèjì wọ́n á ní Dèjì ìlú báyìí ìlú wo àmọ́ wa ṣe nǹkan lónìí ìyá wa a ṣe nǹkan ẹ̀yà ti gbà mọ́ sí lẹ́nu ẹ̀ṣọ́ tuntun iná wà ní ìyá wa. ọkọ̀ tẹ̀mẹ́tẹ̀ ìyá wa èmi náà ní jẹ́ kí wọ́n lẹ́nu iṣẹ́ bá ìyá wa ṣé ìyá wa ẹ wí fún wa ẹ̀gàn àjànàkú ó náà là ń bí ìyá wa ẹ̀gàn àjànàkú ẹ parí ẹ̀. ìyá wa àbùkù mọ́là ẹ̀gàn àjànàkú ẹ ti rò ó ìyá wa ṣé ẹ jẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ ṣeun lágbára náà ẹ jẹ́ ẹ̀bùn mi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀mí mi ó ẹ ṣeun ìyá wa tó ní kánmọ́kánmọ́ kí n súré torí àárín ọjọ́ kún solókùn ìdáhùn ìbéèrè tí a béèrè lọ́wọ́ ìyá wa ẹ̀gàn àjànàkú kò tọ́ sí ẹnu gàlà ìparí rẹ̀ nù kò tọ́ sẹ́nu gàlà tó èmi lè ní jẹ́ o àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun ẹ yí ẹ̀rọ tẹ́ ẹ fi ń gbọ́ wa ẹ yí lọlẹ̀ díẹ̀ ó ti di jálùjápọ̀ báyìí orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló àmọ́ ṣẹlẹ̀ ní agodo wa nígbà mìíràn tó ẹgbẹ́ súré sọ mo ti sọ ìparí òwe òun ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé tó àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ó tún ti rebété àwọn kan tí ẹ mọ pè mí ní ó rebété káwá ti pàdé láyé ìyá Yorùbá ló láṣẹ ó rebété bẹ́ẹ̀ ló ní ìwà ti gbọ́ ìbéèrè yóò kàn rebété ní pé ẹjọ́ rebété àlejò mi àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀gbẹ́ni Adéyẹmọ láti Nàìjíríà ìbéèrè wo lẹ̀mí yín mú ní kánmọ́kánmọ́ ẹ dákun ìbéèrè kẹrin lẹ̀mí yín mú àlejò mi lọ́kàn báyìí. ẹ ṣé o bàbá wa ẹ bá wa parí òwe yìí afẹ́nilóbìnrin kò jẹ̀bi kí ni ìparí òwe yẹn. ẹ jọ máa ẹ tún ka ìgbọ́ ní dáadáa. afẹ́nilóbìnrin kò jẹ̀bi. afẹ́nilóbìnrin kò jẹ̀bi. bẹ́ẹ̀ ni ọkọ ìyàwó ni òun nígbó ìyàwó ẹ̀. ọkọ ìyàwó ni mo máa ń lò. ẹ tún bá wa ro ọ̀rọ̀ míì tó tún bá òwe yẹn lọ afẹ́nilóbìnrin wọ́n ní afẹ́nilọ́yà ò jẹ̀bi. wọ́n dà pọ̀ fúnra wọn. ṣé wọ́n kà kejì ẹ jíyàwó kà kejì. torí àkókò. ìlú wo nílẹ̀ Yorùbá láti tan iná olójú mẹ́rìndínlógún àti pé ọdún wo la fi ń ṣe. ẹ̀gbọ́n wọn nílùú wo nílẹ̀ Yorùbá láti ń tan iná olójú mẹ́rìndínlógún àti pé ọdún wo la fi ń ṣe. ẹ̀rín mi. Ọ̀ṣun Òṣogbo. ẹgbà yẹn. kí ni orúkọ ewé tí Yorùbá fi ń hun tí Yorùbá fi ń dá àwọn olóyè fi jẹ oyè lọ́lá. ewé àwọn márùn-ún fi sí ẹgbẹ́ gèlè wọn àbí fìlà. olóyè lórí ẹ bá joyè kí lorúkọ ẹ. àti kí ni. ewé àkókò. àti ewé wo. ẹlòmíràn mọ̀ pé ní ewé ìyẹyè. bẹ́ẹ̀ ẹ ṣe. wọ́n máa ń pè ní ewé àkókò àti ewé oyè. ìyẹyè ok àkọ́kọ́ yẹn ẹ̀ tí parí owó ètò ìdúpọ̀ mọ́ra wọn. afẹ́niláyà ò jẹ̀bi. mo ti lè tún gbìyànjú afẹ́ni ní ẹ̀jọ̀ lẹ́sùn sọ. afẹ́niláyà ò jẹ̀bi. afẹ́niláyà ò jẹ̀bi. afẹ́nilóbìnrin ò jẹ̀bi. kò mi ṣe mọ́ àbẹ́rẹ́ pé ìsìn tó máa sọ pé ẹni tó bá ń báyàn yàwó fẹ́ pé kò kọ̀ sí onídìrí yẹn kó má. ẹ má dàpọ̀ owó ọ̀tọ̀ lábí yìí. ẹni tó fẹ́ yín láyà sóhun la máa dá lẹ́bi ta
ló yẹ ká bá wí ẹ dákun dábọ̀ ẹ ti gbìyànjú ẹ gba 2 nínú 3 ẹ ṣeun bóyá mo bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé kì í ṣàṣe tìbínú ẹ ṣeun tó ọ̀gbẹ́ni tí wọ́n pè wá láti ìlú Nàìjíríà ìbéèrè 5 la ní àǹfààní láti yẹ̀ lójú wò torí ààrí ọjọ́ múso lókun 10 ni ṣùgbọ́n ẹ mọ̀ pé abala kíkanjú aago 5 la gbọ́dọ̀ káàdì abala kíkanjú nílẹ̀ a sì gbọ́dọ̀ dáhùn gbogbo àwọn ìbéèrè wa ẹ dákun ìpè tá a gbà kẹ́yìn lórí abala kíkanjú ohun aláàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi tí ẹ bá nífẹ̀ẹ́ sétò ìtẹ́ tó fẹ́ ká ní àkókò sí fún ètò Yorùbá ló làṣà ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0161205 kó bàa lè máa dùn lọ bẹ́ẹ̀ tẹ́ bá ti nífẹ̀ẹ́ sáṣà àti ṣe Yorùbá ẹ dákun ẹ kàn sí wa ẹ ṣe onígbọ̀wọ́ wa tẹ́ bá ṣe onígbọ̀wọ́ wa á jọ gbádùn ara wa sí dáadáa àwa mọgbọ́n tá a dà wá. Àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìṣẹ́jú kan péré la fún yín. Àlọ́. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìyá wa. Tèmídire ló ń pè láti Manchester. Òǹkà wo lẹ̀mí yín mú ìyá wa ní kánmọ́kánmọ́ ẹ dákun. Ẹ fún wa ní ìbéèrè 10. Ìbéèrè 10 ìyá wa ìṣẹ́jú kan péré la ní ẹ dákun torí Ọlọ́run. Ẹ ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin akọ iṣu àti abo iṣu. Ìyàtọ̀ wo ló wà láàrin àwọn méjèèjì? Akọ iṣu ní iṣu tó yẹ a máa gbé a máa pọ̀ sí a máa jẹ́ ni a fi ṣe gbìyànjú ṣùgbọ́n orí iṣu òun ni iṣu ta máa ń rin a fi ṣe ìkọ́kọrẹ́ a fi ṣe ọ̀jọ̀jọ̀. Àmọ́ ó ní ìyàtọ̀ kan gbòógì tí gbogbo àwọn èèyàn fi mọ méjèèjì pé akọ iṣu lélẹ̀ ó nídìí tí wọ́n fi máa ń akọ iṣu lélẹ̀ abo iṣu lélẹ̀ inú gbọ́dọ̀ nǹkan lè ní kàn fẹ́ kẹ́ ẹ sọ. Ẹ jẹ́ n bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìyá wa kí ni Yorùbá ń pè ní èrè? Èrè. Bẹ́ẹ̀ ni. Ejò ni. Ejò àmọ́ jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ilé ohun ọ̀gbìn ni èyí tèmi ń wí ohun ọ̀gbìn ni a sì mọ́ jẹ́ èrè. Èrè ohun ọ̀gbìn. A mọ́ jẹ́ bó bá jiná tán máa yá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ fẹ́ràn rẹ̀ èmi gan fẹ́ràn rẹ̀. Ṣé ká bọ́ sẹ́lẹ̀ kẹta ìyá wa? Amọ̀rógo ìyá wa. Ẹ bọ́ sí kẹta. Ẹ ṣe àlàyé 4 lára ìwúlò ìlù lílù nílẹ̀ Yorùbá kí là ń fi ìlù ṣe? Ẹ ṣàlàyé 4 lára ìwúlò wọn. Ìwúlò ìlù. Bẹ́ẹ̀ ni ìyá wa. A fi ṣe ìdárayá. À ń lò ní. Ìyá wa. Ó wà fún ìdárayá náà ni. Ìkànnù 4 la ní ẹ dárúkọ ìyá wa. Ṣé ẹ yọ̀ǹda fún wa lọ́sẹ̀ yìí? Èmi nígbàgbọ́ pé ẹ jẹ ẹ̀bùn wa lọ́sẹ̀ tó ń bọ̀. Àti ìyìn Ọlọ́run ẹlẹ́dàá. Ìdárayá a fi ń yin Ọlọ́run ẹlẹ́dàá. Àwọn adama fi ń wé àwọn eégún àwọn ohun ìbílẹ̀ àwa fi ń gbé wọn jáde. Ẹlẹ́ẹ̀kẹta ìyá wa. A dẹ̀ tún máa ń lò nígbà tá a bá ń ṣe ìgbéyàwó. Òun náà ní ìdárayá àti kó pọ̀ bá a bá ń ṣayẹyẹ àti kóyàn pọ̀ 3 ní ìyá wa. Àmọ́ ṣàmọ̀kẹ́ ìbéèrè ẹyọ kan lélẹ̀ nínú 3. Ẹ̀mí mi sọ pé ẹ jẹ ẹ̀bùn wa lọ́sẹ̀ tó ń bọ̀. Èrè yẹn ẹjọ́ ẹ jẹ́ kí n kàn ní òògùn àṣù ẹ jẹ́ kí n kàn béèrè ṣé kò ń ṣe ẹ̀wà. Ìyá wa ẹ gbìyànjú ni ẹ gbìyànjú. Tó ẹ jẹ́ n súré dáhùn ìbéèrè ìyá wa wọ́n gbìyànjú kódà ìdánilójú tí ń bẹ lára èrè tí ìyá wa sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa la mọ̀ pé ní ẹ̀wà ṣùgbọ́n àwọn onímọ̀ àṣà àti ṣe Yorùbá wọ́n ṣe àlàyé wọ́n sì ṣe ìwádìí pé ìgbà tó bá jiná ká ti sè tán lórúkọ rẹ̀ ṣe é di ẹ̀wà ìgbà tó bá wà ní tútù tá à tí ì sè èrè ló ń jẹ mò ń jẹ̀wà àti sè
mo fẹ́ lọ ra ẹ̀wà mo fẹ́ ra èrè ló yẹ kó jẹ́ nítorí pé àti ìgbélé náà nígbà tá a fẹ́ lọ rà á. ìbéèrè àkọ́kọ́ tí mo ti béèrè lọ́wọ́ ìyá wa ni pé kí wọ́n ṣàlàyé ìyàtọ̀ tó ń bẹ láàrin akọ iṣu àti abo iṣu. akọ iṣu àwọn ní iṣu tó bá ṣe é gúnyán, ìyàtọ̀ tó ń bẹ ń bẹ nu. iṣu tí ò wá ṣe é gúnyán o ni wọ́n ń pè ní abo iṣu. abo iṣu ó níyà wa ń gbìyànjú àti sọ pé wọ́n ń rin, ṣùgbọ́n gbólóhùn tèmi fẹ́ gbọ́ lẹ́nu wọn táwọn èèyàn fi mọ̀ pé ìdí tó fi ń pè lákọ̀ọ́ṣù ìdí tó sì fi ń pè ní aboṣù òǹlẹ́lẹ̀. mo ní kí wọ́n ṣàlàyé àwọn àǹfààní ìlù lílù, àwọn ìwúlò rẹ̀. a máa fìlù a fi ń jí ọba lórí ìtẹ́ fún ìdárayá, abẹ́ṣe ayẹyẹ ni, ìyàwó ni, a máa ń fi yẹ àlejò pàkì sí. nígbà táwa náà bá gbàlejò wá sórí a lè fi ìlù ká fi yẹ wọn sí, wọn á mọ̀ lò fóríkì. tá a bá fẹ́ ṣe àwọn ọdún ìlú oríṣiríṣi ìlú àwọn onílù wọn wà bẹ́ẹ̀ láti kún wọn lé. ìdáhùn sí ìbéèrè ìyá wa nù. ẹ tún jẹ́ súré sọ ìmí àtúntún rántí ẹni tó mú ìbéèrè kan parí òwe yìí. ẹ̀gàn àjànàkú kò tọ́ sí ẹnu gàlà. àwa wí fún wọn pé kí wọ́n ṣe tí Yorùbá bá ní wípé ènìyàn dọ́kọlé orí oyún kí ló túmọ̀ sí? ènìyàn ṣe àṣejù tàbí àṣetẹ́. ọba ìlú wo nílẹ̀ Yorùbá ni à ń pè ní Dèjì? ìlú Àkúrẹ́ òní ìlú náà. tó èmi gan ti ń súré torí àárí ọjọ́ mú tolókùn a fẹ́ bọ́ sí abala mìíràn. a ní kí wọ́n parí òwe yìí. afẹ́nilóbìnrin kò jẹ̀bi, aya yín ni kí ẹ kìlọ̀ fún, ìyàwó yín ni kẹ́ ẹ bá wí, ẹ mọ̀ bẹ́ẹ̀ tí ń fẹ́ yàwó yín wí. ní tí Yorùbá ń gbìyànjú àti sọnù. a nílùú wo ni wọ́n ti ń tan iná olójú mẹ́rìndínlógún? wọ́n gba ìyún ìlú Òṣogbo, ọdún Ọ̀ṣun Òṣogbo sì ni wọ́n fi ń ṣe. wọ́n sì gba ti oyè ìdílé náà. ìbéèrè ìmí ìtúwálé a ní ọba ìlú wo nílẹ̀ Yorùbá ni à ń pè ní Olúwo? ọba ìlú Ìwó bẹ́ẹ̀ ni. àtúwá ní kí wọ́n parí òwe yìí. nígbà tí mọ́ínmọ́ín ti ń ró aṣọ ìparí rẹ̀ ìhòòhò làkàrà wà. àlejò mi ti bá wa parí ẹ̀. àwọn Yorùbá mọ sábà dúpẹ́ mọ́ ṣàtọ̀sí wa kí nǹkan kan tó dé ńgbà mìíràn máa ń kíní kan làgbàdo kágbàdo dé oúnjẹ kan ṣáà làwọn àjẹ́ ń jẹ ní tí wọ́n ń gbìyànjú àti sọnù. àwa ní tí Yorùbá bá ní pé àbèrè lè yàbí àbèrè yẹn. tó ìbéèrè alákọ̀ọ́kọ́ kí n súré ní kánmọ́kánmọ́. oṣù wo ni Yorùbá ń pè ní oṣù Ọ̀wàrà? bàbá wa gbà oṣù kẹwàá October táwọn olóyìnbó ń pè ní October òun ni Yorùbá ń pè ní oṣù Ọ̀wàrà. parí òwe yìí. ẹni bá sùn là á jí, ẹnìkan kì í jí apirọrọ. kí ni ìtumọ̀ apirọrọ? ẹni tó bá ń díbọ́n tó ń díbọ́n ó kàn lè díjú báyìí kó sì sùn. wọ́n ní ẹ mọ̀ wulẹ̀ jí ń pirọrọ ni kò sùn. ìbéèrè ẹlẹ́kẹta wa ni àwọn wo ni Yorùbá ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀? ìbéèrè ni bàbá wa ń gbìyànjú àti bèèrè. ọ̀pẹ́ẹ̀rẹ̀ àwọn tí ń fọ ìbò wọ́n ló ń fọ ìbò bí ọ̀pẹ́ẹ̀rẹ̀ ìpẹ́ẹ̀rẹ̀. ìbéèrè tá à ń béèrè àwọn tó ti tó ní ọkọ tàbí tí wọ́n ti tó níyàwó àwọn ni Yorùbá máa ń kó pọ̀ tí wọ́n ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀. àpọ́n ni ọkùnrin tó bá ń wá aya, àmọ́ àdàpé méjèèjì àtàbọ̀ àtakọ tó ti tó ní ọkọ àbíyàwó ni wọ́n ń pè ní ìpẹ́ẹ̀rẹ̀. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ abala akíkanjú ìyá wa kò sẹ́nikẹ́ni tó wá sórí ètò Yorùbá ló láṣà tá a kì í ṣọwọ́ kúdúrú. àwọn àgbà bọ̀ wọ́n ní àwọn oníjẹ́ kò tó nǹkan tẹ́ bá ní ọmọ kọmọdé nǹkan kan kó lè tó èmi gan àwọn oníjẹ́ bẹ̀. ṣùgbọ́n fúnpẹ́ àpè ní tẹ̀sí jẹ́ wa ẹ̀bùn wa yìí lórí ètò Yorùbá ló láṣà láti ètò ẹ̀yin lẹ́ní ìyá wa ẹ̀yin lẹ́ní. àmọ́ kẹ́ tó wá lọ ohun tẹ́ ẹ̀yin ẹ dákun dábọ̀ ẹ bá wa fi tẹ ètò Yorùbá ló láṣà kẹ́ ẹ sì sọ tẹ́ ẹ rò nípa ètò yìí tó ń kọ́ni lọ́gbọ́n tàbí kò kọ́ni lọ́gbọ́n nítorí pé a ní abala mòye tá a fẹ́ bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n káàdì ilé ilẹ̀ èmi sì ń gbàgbọ́ pé bá tún pè ní ẹ̀tún wa. á di dandan ṣe olóòtú inú mi dùn pé tí ẹ pè ní ẹ̀rí mi lé ẹ pè mí wá sí ètò yìí inú mi dùn gan ni. ó dẹ̀ dùn mọ́ mi nínú wípé ẹ jẹ́ kí àṣà ilẹ̀ Yorùbá ẹ fẹ́ jẹ́ kó parẹ́ lágbára Ọ̀làwùràbí kò sì ní parẹ́. ètò tó kọ́ni lọ́gbọ́n ni ètò Yorùbá ló láṣà èso mòye ni ètò tó dára ni Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yóò ní jóná àyè máa nílọ síwájú ayọ̀ lágbára Elédùmarè ẹ ṣé mo dúpẹ́. ní àṣẹ ìyá wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mo nígbàgbọ́ pé a dáhùn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àmọ́ orin tí bàbá wa Àjọbíewé tí wọ́n ṣe fún wa òun lọ̀gá mi fẹ́ bá wa fi sí orí ètò gbogbo ẹ̀yin ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ túbọ̀ mọ́ gbọ́ orin iléeṣẹ́ glowfm.com ni ẹ mú gbàgbé ẹ̀rọ ayélujára ni ẹ̀yẹ ṣáà ti gbọ́ wọlé ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ tí ì jẹ́ ọ̀rẹ́ wa lórí ètò Yorùbá lórí
glowfm.com ẹ lọ sí orí Facebook page ẹ ṣàrọ̀ra gbọ́wọ́ yín báyìí bí èèyàn bá nífẹ̀ẹ́ nǹkan èèyàn mọ́ fìfẹ́ ràn ní ẹ ṣàrọ̀ra gbẹ́fẹ̀ẹ́ yín báyìí ẹ gbọ́wọ́ lé pé mo nífẹ̀ẹ́ yín o inú mi sì dùn tẹ́ bá ti gbọ́wọ́ lé kò jù bẹ́ẹ̀ lọ kò sí ẹjọ́ kankan àbí àròyé kankan nínú rẹ̀ abala amòye bá a ṣe wí fún yín abala yìí òun la gbé kalẹ̀ ìdí tá a ṣe mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ òun ni wípé a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú yín kẹ́ ẹ mọ̀ àwọn ìtàn tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá pàápàá jùlọ ètò jẹmọ́ orírun ibi tí oníkálùkù yín ti ṣe wá èmi wá ti rin àwọn ọ̀rìn kan o wípé tó gbogbo àwọn ọmọ Oòduà tí wọ́n ń bẹ nílé lóko lẹ́yìn odi káàkiri ká máa bá àwọn orí ajé sọ̀rọ̀ tàbí ká máa bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ pé ẹ dákun kí ni bàbá bóò ni nǹkan báyìí ṣe jẹ́ bóò ni nǹkan báyìí ṣe jẹ́ ìdí nìyí tá a ṣe gbé abala amòye tá a ṣe gbé kalẹ̀ pé tó abala yìí o ẹ jẹ́ kó wọn fún wa ní àǹfààní láti wádìí àwọn nǹkan tó jọmọ́ orírun wa dáadáa àwọn amòye tó jẹ́ pé wọ́n mọ̀ ọ́ láti inú dòde wọ́n lè mọ bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ ìdí náà tá a ṣe po abala yìí pọ̀ tá a ṣe ní tò abala yìí ò ń tá a gbé kalẹ̀ fún nù ẹ̀yin ṣáà mọ gbọ́ orin wa ẹ dákun dábọ̀ ẹ mọ gbọ́ wa èmi sì nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín náà lẹ́sìn máa wò ó pé tó. Credit. Bẹ́ẹ̀ni bàbá wa jó bí ewé ìlú òjò. Time remaining 650 minutes. Bẹ́ẹ̀ni. Making money, we're making money, we're making money, we're making money. Hello. Hello, kábíyèsí aláyélúwà mo súnmọ́ ọba níwọ̀n ọba ẹ̀jẹ̀ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa mo kí orí adé o bàbá mo nígbàgbọ́ pé ẹ̀ ń wò wá orí ìkúnlẹ̀ ni mo wà á máa rí yín bá láṣẹ Adẹ́dá ẹ kó wa jẹ̀pẹ́ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ fún ìdánilójú fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ọba Sàlíù Oyèmọ́lá Azeez Agunlóye kẹrin Ayéfẹ́mi lóyè kínní kábíyèsí ẹ̀yin ni mò ń kí mo tún tún yín kí láṣẹ Adẹ́dá ẹ dàgbà ẹ dògbò ẹ fi èrìgì ẹ fi fọ́ obì fún wa tó ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn òde. Èmi aláìlúwà ọba Sàlíù Oyèmọ́lá Azeez Agunlóye kẹrin Ayéfẹ́mi lóyè kínní ṣàgbéjọmọ sí ilẹ̀ Ìgbẹ̀mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilẹ̀ Nàìjíríà kí gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà gbogbo àwọn tó ń gbọ́ ètò tó ń dá sí ètò Yorùbá ló láṣà Yorùbá àtàtà ni wọ́n fi ní ẹkú ìgbé àṣà ga ẹkú ìdúró ti ohun tọ́lọ́run gbogbo fún wa orí ajá gbé ní o àmì àṣẹ Odùduwà bàbá wa yóò dúró ti gbogbo wa o àmì àṣẹ ó kí ní ẹkú ètò náà. ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun mo kí yín dáadáa àlejò wa wọ́n ní àǹfààní láti kí yín ní ìṣẹ́jú kan nítorí pé àwọn náà nẹ́tò tí wọ́n ń ṣe torí ẹ̀ náà la ṣe ń bá gbogbo ẹ̀yin orí adé sọ̀rọ̀ torí àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe wọ́n fi ohun kan wọ́n fi kí yín ẹ sì bá wa súre fún wọn á yọ̀ǹda wọn ṣùgbọ́n a fẹ́ kí wọ́n gbà torí èmi mọ iye àṣẹ tí ń bẹ lẹ́nu orí adé àwọn fi ní ẹ̀yin lẹ́tùn wọn lẹ̀ lórí ètò lónìí wọ́n fẹ́ fi ohun kan wọ́n fẹ́ fi kí yín kábíyèsí o mojúbà orí adé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣe ó pẹ́ lẹ́nu ọba kọrin kése ẹ pẹ́ fún wa ẹ rasà ẹ ṣé tí a pè yín tí ẹ jẹ́ wa ẹ ṣé àdúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. kábíyèsí ẹ bá wa wúre fún wọn tẹ bá ti wúre fún wọn wọ́n ti gba àmì ìyọ̀ǹda látọwọ́ yín nù ká tó mọ bá àwọn ìbéèrè wa tá a kójọpọ̀ la fẹ́ béèrè lọ́wọ́ yín kábíyèsí ìyá wa TB Gold nílùú Manchester wa níbí. ok adúpẹ́ lọ́dọ̀ náà
lágbára àwọn tó láyé lágbára gbogbo àwọn tó lè ṣèṣe àti gbogbo àṣẹ tó rọ̀ fún mi ọba nílẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ ẹjọ́ máa wá fẹ́ ń gbé àṣà wa dá ẹ̀mí jábọ̀ o. Àmín àṣẹ. Àdúrà yín á máa gbà o. Àmín àṣẹ. Orí ajá máa dúró sí i. Àmín àṣẹ. Gbogbo orin tó wà láríwá tó wà ní gúúsù tó wà ní ìlà òyìnbó máa wá yín o. Àmín àṣẹ. Àmín àṣẹ. Gbogbo ojú tí elégbè tó bá fọwọ́ kàn ó máa ń dún ni o. Ilé ayé yá máa dún sí rere o. Àmín àṣẹ. Gbogbo àwọn tó láyé máa yọrí sí inú àmín àṣẹ. Àmín àṣẹ. Àmín àṣẹ. Àmín àṣẹ. Hello. Àló, à ń gbọ́ yín, kábíyèsí. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ ṣé. Olórí adé adúró tì yín o. Àṣẹ àṣẹ. Gbogbo tó bá ti ń lọ́wọ́ sí báyìí yóò máa bọ́ sí rere. Àṣẹ Èdùmàrè. Inú wa ń dùn. Ayọ̀ wá bẹ̀rẹ̀ sí pé ẹgbẹ́ àṣà wa ẹgbẹ́ káàkiri gbogbo àgbáyé Yorùbá ló láṣà. Àṣà Yorùbá tó ṣe é ní ẹ̀gbọ́n ni àṣà tó ṣe é kí ní ẹ̀gbọ́n ni ẹ̀gbẹ́ ń ṣe bẹ́ẹ̀. Olúwa dúró tì yín. Àṣẹ Èdùmàrè. Ní ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú ara rẹ̀. Àṣẹ Èdùmàrè. Ètò tẹ́ǹṣe náà ilé iṣẹ́ náà rí dàrú o. Àṣẹ o. Àmín àṣẹ. Ìgbẹ̀rù tẹ́ǹṣètò náà Olúwa máa gbé lọ sókè o. Àṣẹ. Àmín àṣẹ. Àbòdì ìtomi o. Àṣẹ yóò ní tó àmín ẹ̀rọ àdínà máa ń lò. àṣẹ. Àmín àṣẹ. Àmín àṣẹ. tó kábíyèsí ẹ ṣe sùn àwọn orin yín bá láṣẹ Elédùmarè àwọn ìbéèrè tí àwọn èèyàn ti wá fi ránṣẹ́ sí wa pé ká béèrè lọ́wọ́ orí adé àwọn lèmi fẹ́ máa mú lẹ́sẹẹsẹ báyìí ìyá wa ayọ̀ǹda yín ẹ ṣeun pé a pè yín ẹ ṣeun kábíyèsí ìbéèrè àkọ́kọ́ àwọn èèyàn ní pé ká béèrè lọ́wọ́ yín pé ìlú wo nílẹ̀ Yorùbá òun lẹ ti tẹ̀dó ìlú wo lẹ tẹ̀dó sí nílẹ̀ Yorùbá kábíyèsí. Ìlú tá a tẹ̀dó sílẹ̀ Yorùbá ni ìlú tá a pè ní Ìgànná. Ìgànná ni ìlú tẹ̀ tẹ̀dó sí. Ìgànná yìí ó wà ní ìpínlẹ̀ níjọba ìbílẹ̀ Ìwájọwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níjọba ìpínlẹ̀ Ìwájọwà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni. Ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè. Ìbéèrè tó tún kàn tí ó dàbí ẹni pé mo fẹ́ gbẹ́nu lé báyìí ni orúkọ yín kábíyèsí oyè yín Ṣàbígànná ẹ dákun dábọ̀ ẹ bá wa ṣàlàyé ìtumọ̀ ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn etí tó ń gbọ́ wa àti gbogbo ojú tó ń wò wá nílé. Orúkọ mi ni ọba Alhaji Sọ́lù Oyèmọ́lá àti abúlé ìkẹrin abúlé ìkíní Ṣàbígànná ti ilẹ̀ Gànná. Ṣàbígànná jẹ́ oyè ìṣẹ̀ǹbáyé ọba aládé ni. Ọ̀kan lára àwọn ọmọ Odùduwà ni oníṣàbẹ̀ tí mo ṣàbẹ̀ òun ní bàbá wa òun ní àbá òun jẹ́ tó sọ àtìlẹ̀. Ẹ̀sìn ọ̀pọ̀ oníṣàbẹ̀ tí mo ṣàbẹ̀ ọ̀kan lára àwọn ọmọ Odùduwà. Ọba aládé ni Ṣàbígànná jẹ́ èyí ló jẹ́ tó jẹ́ pé ní àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tó wà ní ìdìbò ìpínlẹ̀ Ìwájọwà. Ṣàbígànná jẹ́ alára tí a kì í pààrọ̀ rẹ̀ permanent chairman. Ṣàbígànná tún jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a kì í pààrọ̀ rẹ̀ permanent member Ọ̀yọ́ State Council of Obas. Ṣàbígànná náà tún ní akọ̀wé àwọn tó ń pèsè sí aáwọ̀ tó wà láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣàbígànná Yorùbá Secretary of Yorùbá Ọba Council Resolution Committee. Nípò ọba aládé ọ̀kan lára àwọn ọba tó jẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá náà ní Ṣàbígànná jẹ́. Ẹ ṣeun kábíyèsí a mọ̀ rí yín bá o elédùn ó mọ̀ fún yín ṣe láṣẹ adẹ́dá ẹ pẹ́ fún wa. Mo nígbàgbọ́ pé gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá nílé wọ́n ti ní àǹfààní láti mọ gbogbo àwọn iṣẹ́ takuntakun tó rí adé Ṣàbígànná ń ṣe. Kábíyèsí ìbéèrè tó tún wá kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tí wọ́n fi ránṣẹ́ sí wa báyìí òun ni wípé wọ́n ní kẹ́ ẹ yànnàná díẹ̀ lára oríkì ìlú Ìgànná. Àló kábíyèsí wọ́n ní kẹ́ ẹ yànnàná díẹ̀ lára oríkì ìlú Ìgànná àwọn èèyàn wá fẹ́ gbọ́. Oríkì ìlú Ìgànná jẹ́ olùbọ̀sọ̀pọ̀ ọ̀kan lára àwọn ìlú tó ìlú alágbára ni àwọn bàbá wa iṣẹ́ ogun wọn máa ń jà láyé àtijọ́. Iṣẹ́ ogun láyé àtijọ́. Wọ́n jẹ́ akọni. Ìgbà àti wá ní ilẹ̀ Benin olómìnira láti wá sí ilẹ̀ Nàìjíríà. Nítorí ìlú Ìgànná tá à ń sọ yìí àti
tí orírò rẹ̀ tún wà ní ilẹ̀ ẹ̀dùn lórí àgbèrè ṣùgbọ́n báwọn tó wá owó da ọ̀dùn tó da ilẹ̀ Yorùbá láàmú àwọn bàbá wa ní ọkọ̀ náà máa ń tiwà pé ìgbẹ̀nà ọmọ sábẹ́ ọ̀pára ìgbẹ̀nà ọmọ sábẹ́ ọ̀pára ìgbẹ̀nà ọmọ onílà púpọ̀ kẹ̀kẹ́ wọn ẹran bí ẹni dàbẹ́ ìgbẹ̀nà ọmọ àjìbá ìgbẹ̀nà tí ò lóṣù tí ò lájẹ̀ owó lálá máa fi yára wọn ọmọ ẹ̀rọ bá ń gbó olóògùn yọ alága ogun àràbà ńlá iná ọmọ Odùduwà ìgbẹ̀nà ọmọ ọlọ́pàá má ṣojo ìgbẹ̀nà ọmọ ọlọ́pàá má bẹ̀rù iwájú ni bàbá wọn fi gbẹ̀ta lójú ogun àti bẹ́ẹ̀ lọ tó oníjà yẹn bàbá máa ń jà nípa kábíyèsí orí adé ẹ ṣeun àmọrí yín bá gbogbo ẹ̀yin ọmọ ọ̀gànná tẹ́ ń gbọ́ wá nílé lóko àti lẹ́yìn odi gbogbo oríkì ni kábíyèsí rán fún yín lórí ètò Yorùbá ló láṣà ẹ sanwó gbogbo oríkì tí kábíyèsí orí adé tí wọ́n ń pè fún yín ẹ sanwó torí à ń nà ń bẹ fún yín ni kábíyèsí. Ìbéèrè tó tún wá kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tí wọ́n ti fi ránṣẹ́ àmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn ọmọ Yorùbá lórí àṣà àti ìṣe Yorùbá ẹ gbà wá lámọ̀ràn pàápàá jùlọ àwa tá à ń bẹ lẹ́yìn odi àmọ̀ràn wo lẹ ní fún wa kábíyèsí. àmọ̀ràn bá a ní fún Yorùbá ni pé Yorùbá a ní láti ronú bàbá Ògúndé ti sọ wípé Yorùbá ronú ìran Yorùbá aṣíwájú ni ìran Yorùbá o ìran Yorùbá ìran tó ṣe ní ìran ní Yorùbá ò mẹ́rí ṣùgbọ́n ọ̀nà tí a gbọ́dọ̀ rí ni pé nípa àṣà wa níwájú pé tòótọ́ yìí ṣe ìlú ẹ̀fọ́ kásáwọ́ panu ni wọ́n dábàá fún wò dáadáa lónìí àwọn àṣà àti ìṣe Yorùbá ó ti ń lọ sílẹ̀ kò ní bó ṣe yẹ kó ní mọ́ ẹ wá àwọn òbéèrè tẹ ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ pẹ̀lú kí ẹ̀ka mọ̀ àwọn ọmọ wa lóde òní ẹ jẹ́ ká máa kọ́ wọn ní èdè wa ìran tó bẹ̀rẹ̀ bá ti parẹ́ ìran yẹn á parẹ́ ẹ jẹ́ káwọn ọmọ wa kọ́ máa sọ èdè wa bẹ́ẹ̀ tó wà nílùú òyìnbó yẹn ẹ jẹ́ káwọn ọmọ yín máa sọ èdè yín yẹn máa sọ fáwọn ọmọ yín níbẹ̀ inú èdè wa bẹ́ẹ̀ ni àṣà àti ìṣe wa wà bẹ́ẹ̀ ni ọgbọ́n wà bẹ́ẹ̀ ni ìlú wà olùbọ̀ bá wá sí ilẹ̀ Áfíríkà níbí kò ní máa sọ Yorùbá ó máa fi kọ́ ọmọ èdè rẹ̀ náà ló máa sọ ẹ wò ní China èdè wọn ni wọ́n lò láti fi ìlú tó dìbò olókìkí ìlú tó wà nípa tó mọ̀ nípa ọmọ ẹ̀rọ lẹ́yìn nítorí pé gbogbo ayé ló ń lọ rajà lọ́wọ́ wọn ṣe fẹ́ oríṣiríṣi ìdí ó ṣe pàtàkì ẹ má jẹ́ kéde wọn pa wọn ẹ má jẹ́ káṣà wọn pa wọn a tún wá nílò ìfẹ́ nílẹ̀ Yorùbá wọ́n ní àrùn lọ́wọ́ ìgbèlè ṣe pípọ̀ wọn ìfẹ́ ìṣọ̀kan ní pàtàkì àwọn tó wà ń kojú àwọn ìgbìmọ̀ táwọn wá wọ̀ tó wà láàrin àwọn lọ́balọ́ba èmi ò jẹ́ ìwò jù ẹ́ gbogbo eléyìí ó ń fa owó agbó ilẹ̀ Yorùbá sẹ́yìn orílẹ̀ ni wá Ọlọ́run ìjẹ́ ká bí wo ó rọ̀ wá ẹjẹ́ ká fẹ́ràn ara wa gbogbo ìjọba ti pàdé káyà bí ọmọ ìyá ká máa ra wa lọ́wọ́ ká má ṣẹlẹ̀ yàmẹ̀yà àti Yorùbá Ọ̀yọ́ àti Yorùbá Èkìtì àti Yorùbá Ẹ̀gbá ọmọ bàbá kan náà ni wá o ìgbà ló ṣe gbogbo àtúlẹ̀ o ó rọ̀ wá ní adé adówó tù wá o ẹjẹ́ ká lò fẹ́ ẹjẹ́ ká máa káṣá àti èdè wa ká máa kọ́ àwọn ọmọ alẹ́ bí wa kó máa tù dé wa ìgbé Yorùbá ṣe é mú yẹn gàn àṣà wa ṣe é mú yẹn gàn kò ṣe èdè tí wọ́n máa fi tójú mọ́ máa tù wá àwọn ìmọ̀ràn tí mo ní fún wa ni. ẹ ṣeun kábíyèsí àmì àṣẹ a máa rí yín bá láṣẹ àdẹ́dá kábíyèsí ti gbà wá nímọ̀ràn ìfẹ́ òun làkọ́dá òfin òní kábíyèsí wí fún wa gbogbo ọmọ Yorùbá wọ́n ní ká máa lo àṣà wa bí kábíyèsí ti wí nù tó kábíyèsí ìbéèrè tó kù tí wọ́n tún ti fi ránṣẹ́ tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín wọ́n ní kẹ́ ẹ bá wa dárúkọ díẹ̀ lára àwọn ohun àlùmọ́ọ́nì ti ìlú Ìgànná díẹ̀ lára ẹ̀. àlùmọ́ọ́nì àkọ́kọ́ àlùmọ́ọ́nì ká ní pé Ọlọ́run ṣe ilẹ̀ fún wa ilẹ̀ pọ̀ rẹpẹtẹ. ilẹ̀ pọ̀ jabua. ìjọba ìbílẹ̀ wájọ wà ní ìlú Ìgànná ló tóbi jù. bàbá báyìí tó wà níjọba ìbílẹ̀ wájọ wà sí 10 ìlú tó wà ní Ìgànná kó 4 náà. ilẹ̀ pọ̀ rẹpẹtẹ fáwọn tó bá fẹ́ wá ṣe iṣẹ́ àgbẹ̀ à ń dálé iṣẹ́ sílẹ̀ gbogbo ilẹ̀ pọ̀. ilẹ̀ wá sì lọ́ra fún iṣẹ́ àgbẹ̀. orí ọ̀dọ̀ wa ń bí iṣẹ́ tá à ń ṣe ní iṣẹ́ àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ ọlọ́ràá. àwọn àgbòrúsọ ilẹ̀ wa lọ́ra fún àwọn kan àlùmọ́ọ́nì tọ́lọ̀ fún wa ó wà bí àwọn bíi precious stone bíi tantalite bíi limestone àníńdí kíní tí wọ́n fi ń ṣe táìsì náà ó wà ní ìbàlẹ̀ ẹgbẹ́ àwọn yẹn wá tó ń wá àwọn kọ́pínì wá tó ń wá ń tó ń bí. nílùú Ìgànná. atúnú ti ní òkè pọ̀ rẹpẹtẹ tó fi ń ṣe àwọn tó máa ń fọ́ òkúta tó fi ń ṣe tó máa fi ń ṣe kọ́árí. wọ́n wà ní ìbàlẹ̀ náà tó pọ̀ dáadáa tó pọ̀ bí gan.
Ọlọ́run kẹwa o àti lódò odò ńlá ló gba ní ìlú kọjá àwọn ìwà tí wọ́n kọjá ń bẹ̀ àwọn arúgbó gbogbo wọn àsìkò wọn ti kó lórí ìlú tí wọ́n kọjá oríṣiríṣi ẹja. Ọlọ́run kẹwa jẹ nílùú Ìgànnà àdógbò àwọn tó wá fẹ́ dá lè ṣẹ́ sílẹ̀ ilẹ̀ pọ̀ nílùú Ìgànnà dáadáa o àwọn dá lè ṣẹ́ sílẹ̀ olùwádìí ọ̀gbìn tó wà. Àmì àṣẹ. Ìlú àlàáfíà ti di ìlú Ìgànnà kò sí wàhálà kankan bẹ̀. Ìlú àlàáfíà ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá láṣẹ àdẹ́dá tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìgànnà kábíyèsí tí wọ́n ti yànnàná díẹ̀ lára àwọn ohun àlùmọ́ọ́nì jàǹkànjàǹkàn tí ń bẹ ní ìlú Ìgànnà kódà àwọn ẹja èpìyà ńláńlá báyìí èmi gan bọ̀ wá gbà lọ́wọ́ yín kábíyèsí tó ìbéèrè tó wá ṣẹ́kù tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín lára àwọn ìbéèrè táwọn èèyàn wá ti fi ránṣẹ́ kábíyèsí èmi fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ wọ́n ní kẹ́ ẹ sọ ọ̀rọ̀ tanijí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgànnà pàápàá jùlọ àwọn tó ń bẹ lájò ẹ sọ̀rọ̀ tanijí fún wọn kẹ́ ẹ fi jí wọn pépé lójú oorun pé tó ìlú Ìgànnà o ẹ dákun kábíyèsí ẹ bá wa sọ̀rọ̀ tanijí fún wọn. Ẹ ṣé olóòtú. Ẹ ṣeun. Ọ̀rọ̀ yóò ní gbàgbó. Àmì àṣẹ. Wọ́n ní àjò kò dàbí ilé. Ẹni bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. Mo rọ gbogbo àwọn ọmọ ìlú Ìgànnà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká gbàgbé ilé. Ẹ má jẹ́ ká gbàgbé ilé àti ìgbàgbé ilé o. Ẹ wo tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà nísìnyí. Ìjọba Amẹ́ríkà àwọn ènìyàn tó gbọ́dọ̀ fẹ́ ṣe ẹ má jẹ́ ká gbàgbé ilé o. Gbogbo àtọ́lọ́ bá gbé lọ́wọ́ sókè ẹ wá sílé ẹ wá síbi ìtàn ẹ wá dá ilé iṣẹ́ sílẹ̀ ẹ wá ṣe àwọn nǹkan mèremère sínú ìlú ẹ wá kọ́lé sílé sẹ́yìn náà bẹ̀rẹ̀ káwọn ọmọ wíwá tó máa mọ ilé tó máa mọ ìlú ìlú tó dáa ní àṣà ní èdè ní nǹkan tó dáa ní. So ìlú àlàáfíà àti ìlú Ìgànnà mọ̀ ọ̀wá ẹ̀dá fún àwọn ọmọ ìlú ẹ má gbàgbé ẹ má ti ṣáájú o. So ẹ tó bá sọ lẹ́yìn wọn tàkò ìyàpọ̀ o lágbára Ọlọ́run àìníyà o. Àmì àṣẹ. Orí adé ọmọ àdúró sì ní orí ilẹ̀ náà ṣe o. Àmì àṣẹ. Àmì àṣẹ. Èèyàn kan gbìyànjú àti pé bóyá wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín ni àló òun pé wá orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Èmi ni HRM ọba Saheed Ibrahim ti ìlú Republic of Ireland. Kábíyèsí o kẹ ẹ pẹ́ o kẹ ẹ gbó o a máa rí yín bá láṣẹ Elédùmarè. Àdúpẹ́ Pélédùà o. Mo ní kí n kí Láyélúwà ọba Sálíù tàbí Ìgànnà ipò ẹ̀kọ́ ètò. Àwọn náà ń gbọ́ yín kábíyèsí. Mo ń gbọ́ yín Aláyélúwà o àgbo àtọ́ o. Kábíyèsí ogbó yàtọ̀ ẹ̀pẹ́ fún wa ọkàn ní kéde o. Àṣẹ àṣẹ. Ẹ̀fẹ̀ wúpẹ́rẹ́ ẹ̀bẹ́rẹ́ ìdíjọ́ bí o. Àmì àṣẹ. Àṣẹ 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 àṣẹ. Ìdáwọ́ sí àmàyọrí ti Aláyélúwà o. Àmì àṣẹ. Àṣẹ o àṣẹ o. Mo ti ń gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ mo dẹ̀ ń gbádùn ẹ̀ títí gan ẹ̀kú ọgbẹ́ ẹ̀kú làákà Elédùmarè àtúbọ̀ máa fún ilé ìmọ̀ àti òye o Aláyélúwà. Àmì àṣẹ. Àmì àṣẹ. Ẹ ṣeun o kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè ẹ ṣeun ẹ pa àdúró tó ẹ ṣe gan ni. tó ẹ ṣeun o kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè èmi gan dúpẹ́ lọ́wọ́ adẹ́dá tó jẹ́ a máa dán gọ̀jọ̀gọ̀jọ̀ nínú àṣà àti ṣe Yorùbá orí adé lọ́lọ́run ti ṣe yín fún wa ẹ dàgbà ẹ dògbò láṣẹ Elédùmarè tó ó dàbí ẹni pé ènìyàn kan tún ti ń pe àló orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Ọmọọba Dìmáṣà láti ìlú Highland ẹ fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni o. Ní ọmọ ìlú wọn fún wa lẹ́gbẹ̀ẹ́ wa. Wọ́n láwọn. Àwọn èèyàn láti máa dọ́lé wọ́n wò ó gan-an. Làtọ́ máa ń ṣe ọ̀gọ́dè. Ìgbà tí wọ́n ń ṣe Ìgànnà Day ọjọ́ Ìgànnà kábíyèsí wọ́n ní ìgbà wo lẹ máa ń ṣe ọdún Ìgànnà wọ́n ní wọ́n fẹ́ máa wá sílé. Nínú oṣù kọkànlá la máa ń ṣe é. Wọ́n ní nínú oṣù kọkànlá. Oṣù kọkànlá ọdún irú ọdún yìí tí a fẹ́ ṣe ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí la máa ṣe é. tó Dìmáṣà ṣe ti gbọ́ kábíyèsí. Àwọn náà gbọ́dọ̀ ti dáhùn. Wọ́n gbọ́. Àǹfààní ń bẹ láti tọ́jú owó díẹ̀díẹ̀ báyìí. Ẹ ṣe ìgbọ̀n ọ̀ ẹ ṣe ẹ̀kúfẹ́ ọ̀. Ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè èmi fẹ́ mo fẹ́ tẹ̀síwájú nínú
ìbéèrè mi tí mò ń béèrè lọ́wọ́ yín mo mọ̀ káwọn èèyàn wa náà wọ́n fẹ́ pè láti béèrè lọ́wọ́ yín ojú òpó sì wà ń ṣí sílẹ̀ fún ìṣẹ́jú 5 náà ló kù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sí ní àǹfààní láti pè wá sí 0 1 4 2 5 8 9 àti 5. àmọ́ kábíyèsí nígbà tá a bá ń dúró kí àwọn èèyàn wọ́n pè èmi fẹ́ kẹ́ ẹ wúre fún ètò Yorùbá ló láṣà ẹ dákun dábọ̀ ẹ súre fún wa ẹ súre fún iléeṣẹ́ Glo FM tó gbé ètò Yorùbá ló. iléeṣẹ́ Yorùbá ló láṣà. iléeṣẹ́ Glo FM iléeṣẹ́ rédíò Glo FM. Yorùbá ló láṣà yóò ti di àlọ́ yìí o. àmì àṣẹ. iṣẹ́ pé àdúrà kò sí àdúrà la máa ṣe fún yín kó bá bá dá yín kí gbogbo ìṣẹ́ ìṣiṣẹ́ ń bẹ orí yóò ní dà yín. àmì àṣẹ àmì àṣẹ. Gíga là á bọ́jọ́. ọmọ máa gba ni lágbára Ọlọ́run. àmì àṣẹ àmì àṣẹ. àṣà Yorùbá lẹ̀ ń gbéga àṣà Yorùbá lẹ̀ fẹ́ fún parẹ́ yóò parẹ́ yìí. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. ẹ ṣeun. àwọn tó láyé wọn máa lànà fún yín. àmì àṣẹ. ọ̀nà ìdímọ́ lọ́kọ̀ ọ̀nà ìdímọ́ lágbà ọ̀nà ìdímọ́ mi. àmì àṣẹ. gbogbo ẹgbẹ́ ilé ògbó tó wà láàbùwá gúúsù àti ìlànà yóò máa wá yín rí. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. ní kú ṣáájú o. àmì àṣẹ. àmì ilé tó wà lájò lẹ́kọ̀ọ́ wá sílé. àmì àṣẹ. ẹlẹ́dàá ìyá àti bàbá yín á dúró tì yín o. àmì àṣẹ àmì àṣẹ kábíyèsí. ní ṣubú ní ṣubú ara. àmì àṣẹ. gbogbo àwọn tó ń ṣètò náà gbogbo ọ̀nà tẹ́gbà owó tẹ́tí ń ṣe ọ̀nà òní gbímọ yín. àmì àṣẹ àmì 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 àmì. Olúwa dúró tì yín o. àmì àṣẹ àmì àṣẹ. àbí ìyára ó sì máa jẹ́. àmì 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 kábíyèsí. gbogbo àwọn ọmọ yín á di yín lọ. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. bẹ́ẹ̀ ló máa rí lọ. àmì àṣẹ àmì àmì àmì. ẹ kú iṣẹ́ náà. ẹ ṣeun kábíyèsí tó ẹ ṣeun a máa rí yín bá láṣẹ àdẹ́dá àdúrà nígbà agbára kọ pàápàá jùlọ àwọn ìwúre tó bá ń bọ̀ láti ọ̀dọ̀ ẹ̀yin orí adé ẹ ṣeun adúpẹ́ o adúpẹ́ pé òkun tó kábíyèsí kẹ tó wá lọ mo wí nǹkan kan lẹ́ẹ̀kan mo ní iléeṣẹ́ Glo FM ní iléeṣẹ́ tó gba Yorùbá ló láṣà láàyè láti jẹ́ kí gbogbo ènìyàn máa gbọ́ wa yékéyéké iléeṣẹ́ rédíò ní wa ìlú Manchester lórílẹ̀‐èdè United Kingdom ní iléeṣẹ́ Glo FM wà ẹ bá wa wúre fún iléeṣẹ́ yìí torí ó ṣe pàtàkì kábíyèsí ẹ bá wa wúre fún iléeṣẹ́ yìí. mo wúre fún iléeṣẹ́ Yorùbá láṣà iléeṣẹ́ mi gbọ́n. àmì àṣẹ. ìgbà alága àmúkò mi bá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ o. àmì àṣẹ àmì àṣẹ. ní ọdún tá a mú yìí ẹ jẹ́rìí sí ògo agbára Ọlọ́run nínú iṣẹ́ náà. àmì àṣẹ àmì àṣẹ àmì. iléeṣẹ́ náà máa gbèrú sí ni. àmì. gbogbo ìjọba ti náwó sí báyìí àánú lẹ̀kùn àánú máa ṣí fún yín. àmì àmì. olùkọ́ bẹ́ẹ̀ ṣe ó wà lórí gbogbo àwọn alálẹ̀ gbogbo àwọn aláṣepọ̀ gbogbo àwọn òṣàmẹ́yìn gbogbo tó wà nílẹ̀ Yorùbá gbogbo ní òwúrọ̀ fún yín o. àmì àṣẹ àmì àṣẹ. àṣà àti ṣé wá tẹ́lẹ̀ sílẹ̀ yìí tẹ̀gbẹ́ sílẹ̀ Yorùbá kó àṣà kó parẹ́ ní parẹ́ máyé o. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. yóò dára fún yín o. àmì àṣẹ kábíyèsí. tó ká tó wá yọ̀ǹda yín àmì àṣẹ ká tó yọ̀ǹda yín kábíyèsí ẹ dákun dápọ̀ ẹ ná òun kẹ́ ẹ kí gbogbo àwọn orí adé tó tún kù ẹ ná òun kẹ́ ẹ kí wọn nítorí pé. gbogbo àwọn orí adé nílẹ̀ Yorùbá ó fi gbogbo àwọn aláìlú àpáta ọbẹ̀ láti orí àwọn bàbá wa ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà aláàfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fi ọ̀nà òrìṣà ó fi aláké ó fi aláìlú àbàbá wa tó wà ní Ìjẹ̀bú Àwùjalẹ̀ ó fi gbogbo ẹ̀yin ọ̀nà ìdàgbàsókè nílẹ̀ Yorùbá ẹ̀yin ẹgbẹ̀jẹ̀ àgbàlagbà àwọn tí àti àwọn tó ń bọ̀ lẹ́yìn lágbára Ọlọ́run lágbára Oòduà lágbára dẹ́dà tó lè wà ilẹ̀ Yorùbá lásìkò tiwa yóò máa tẹ̀síwájú. àmì àṣẹ àmì àṣẹ. ìlú wa ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú gbogbo àwọn ọmọ wa tó wà nínú òkèèrè ẹlẹ́dàá àwọn aládéládé ẹlẹ́dàá ìyá àgbàgbà wọn yóò máa dúró tì wọ́n nínú iná máa máa gbéṣe wọn ọ̀nà wákàtí o mo kí wa ẹ̀kú ọ̀rọ̀ ìlú o ìlú náà máa gbéṣe o wọ́n lọ wá gbogbo ipa táǹkà láti jẹ́ sílẹ̀ Yorùbá ó tẹ̀síwájú àwọn tó láyé àwọn aláṣẹ ìpínlẹ̀ máa dúró tì wá o nínú òní gbàgbọ́dé o àdúrà wa ó máa gbà o ọdún yìí ọdún àwẹ̀ ló máa jẹ́ o ọdún owó ọdún ọlá ọdún ilé ìlú ẹni kọ̀ọ̀kan wa kó ní wọ́n máa bí ọrẹ́ àgbọn máa tọ́wọ́ àlàbòsì ikú á máa fi bí eku ọmọ ènìyàn máa fọ ìbú ọmọ ènìyàn wàhálà dàgbà ogun òní wọlé ní Yorùbá ọmọ Nàìjíríà o bẹ́ẹ̀ ló máa rí o. ó abala ìṣe.
tó kábíyèsí adúpẹ́ lọ́wọ́ yín o èmi mọ̀ pé láṣẹ Elédùmarè á máa rí yín bá ṣé tá a bá tún pè yín wá sórí ètò Yorùbá ló làṣà ẹ̀ tún jẹ́ wa kábíyèsí. a máa jẹ́ ilé máa bẹ àwọn ẹ̀lẹ́ máa rí. àmì àṣẹ. àmì kọjọ lọ́pọlọ. àmì àṣẹ. àdìbàrọ̀ ọlọ́run níṣẹ́ ìṣòwò wa lórí púpọ̀ olúwa sì dá yín sí. àmì kábíyèsí ẹ ṣeun tó àmì inú tiwa náà dùn pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá làṣà lágbára dẹ́dá ẹ dàgbà ẹ dògbò ẹ fèrèdì ẹ fi fọ́ òbí ẹ fi fọ́ ìlú Ìgànnà wà ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè gbogbo àwọn ọmọ Ìgànnà tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tí wọ́n ń wò wá orí adé Sàbí Ìgànnà ni wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà wọ́n sì ti gbà mí láàyè wípé tẹ́ bá ní ìbéèrè kankan fún àwọn ẹ dákun dábọ̀ ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 tàbí kẹ́ ẹ pè ilé agodo Glo FM níbí 01612058995 ẹ fi àwọn ìbéèrè yín ránṣẹ́ tẹ́ bá ti fi ránṣẹ́ á bá yín gba ìbéèrè ọ̀hún á sì gbé dé ọ̀dọ̀ orí adé àbí bẹ́ẹ̀ kọ́ ni kábíyèsí. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run. ẹ ṣeun kábíyèsí o adúpẹ́ o a máa rí yín bá láṣẹ adẹ́dá ẹ ṣeun o ẹ pẹ́ fún wa ìkúnlẹ̀ ní mo wá o mo gbóṣùbà fún yín o iṣẹ́ ìlú kò ní bàjẹ́ lórí yín láṣẹ Elédùmarè ẹ ṣeun kábíyèsí àmì àṣẹ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà a ti fẹ́ gbé ètò Yorùbá ló làṣà ó ti fẹ́ gúnlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí síbì kan awífún yín a ní aago 5:30 òun láàmú parí ètò Yorùbá ló làṣà báyìí nítorí abala tuntun abala amòye tá a ṣe bẹ̀rẹ̀ àlejò amòye wa fọ́sẹ̀ yìí àwọn ní orí adé Sàbí Ìgànnà tá a ṣe bá sọ̀rọ̀ tán tí gbogbo yín sì gbọ́ wọn ní yékéyéké ọba Sàlíù Oyèkọ́lá Azeez àwọn ní Agùnlóyè kẹrin Ayéfẹ́mi lóyè kínní ti ìlú Ìgànnà wọ́n ti wúre wọ́n ti gbà wá ní àmọ̀ràn oríṣiríṣi àmọ̀ràn ni wọ́n gbà wá kódà wọ́n tún yànnàná ọjọ́ ọdún Ìgànnà tí wọ́n ní pé ó máa ń wáyé ní oṣù 11 ọdọọdún gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìgànnà tẹ̀ ń bẹ lájò ẹ mọ múra lálẹ́ mo gbé ẹ̀kan mo fi ṣàwàdà mú àyè sì ń bẹ oṣù 12 wà báyìí béèyàn bá ń tọ́jú owó díẹ̀díẹ̀ kó tó dóṣù 11 yóò pé kábíyèsí láwọn ń retí yín wọ́n sì sọ oríṣiríṣi ohun àlùmọ́ọ́nì tó ń bẹ ní ìlú Ìgànnà lágbára dẹ́dá gbogbo ohun tó jọ máṣà ti ṣe Yorùbá kò ní bàjẹ́ lórí èmi àti yín o kábíyèsí sì wúre lẹ́ẹ̀kan wọ́n ní àwa láàmú ọbẹ̀ láṣà dẹ́dá á sì mọ bá àwọn gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè United Kingdom níbí tẹ́ ń bẹ nílùú Nàìjíríà tẹ́ ń bẹ l'Amẹ́ríkà tẹ́ ń bẹ ní Ireland tẹ́ ń bẹ káàkiri Europe ẹ̀yin tẹ́ ń pè ẹ̀yin tẹ́ ń gbàdúrà fétò yìí ẹ̀yin tẹ́ ń fún wa lọ́rọ̀ gbòríyìn láṣẹ Elédùmarè tí yóò ní dìbàjẹ́ o èmi fẹ́ máa fi eléyìí mo fẹ́ máa fi ṣe ìlọ́nà máa sì máa polongo rẹ̀ pé tí ẹ bá fẹ́ polówó lórí ètò Yorùbá ló làṣà ẹ dákun ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 ẹ pè wá ẹ bá wa dòwò pọ̀ ẹ wá ní jẹ̀bi nítorí wípé iléeṣẹ́ Glo FM àìṣe gbogbo àwọn ìpolówó tí ó bá mú ẹ̀bí àti polówó fóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbogbo wọn náà ni wọ́n sì kéré ibẹ̀ àtẹ̀yìn àtẹ̀mí èrè láà máa jẹ o gbogbo ibi tí gbogbo etí tó wá ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí gbogbo ibi tẹ́ ẹ rúgbódé àti ibi tẹ́ ẹ ta gbòǹgbòdé láṣẹ Elédùmarè ìbàjẹ́ ò ní wọbẹ̀ o èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Bùkọ́lá Ajítẹ̀rù mo fẹ́ máa fi eléyìí ṣe ìlọ láṣẹ Elédùmarè ìpàdé èmi àti yín bí oyin ni ẹ mọ́ gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ bá ní ṣíṣe tẹ̀sí fi olùdarí ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 àbá yín ṣe bó bá ṣe yẹ ká ṣe ẹ ṣeun á máa rí yín bá o ó dàbọ̀ ẹ ṣeun.